Ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí, ẹ kú àárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà káàsán o, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́ káàjì níbikíbi tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá lórí igun mẹ́rin àgbáńlá ayé pátápátá. A káàbọ̀ sí orí ètò yìí lónìí, ètò wa ètò gbogbo yín live and direct lórí Yorùbá World Congress ní Republic of Ireland, Ìlànà Ọmọ Oòduà. Bákan náà ni a wà live and direct ńbẹ̀. Crystal African TV our live and direct lórí ìkànnì wọn lálẹ́ tòní. Bákan náà ni Ìjìnlẹ̀ Media TV ODTVR náà a wà ńbẹ̀ live lálẹ́ tòní tá a kúnlẹ̀ bíbà tí ẹ̀yin èèyàn wa ń gbọ́ wa lọ́lọ́kan òjọ̀kan léléjì òjijì lénìí. Akínyìn o, ẹ káàbọ̀ sí orí ètò. Tẹ́ ẹ bá wojú agbágbé ẹ rí wípé èmi nìkan kọ́ ni mo wà ní orí ètò lónìí. Èmi àti àwọn bàbá wa àti ìyá wa àti wà lójú agbágbé o. Orúkọ tèmi Ìjìnlẹ̀ Marcus apèdè báyìí gbogbo ilẹ̀ Turkey. Mo kí yín káàbọ̀. Èmi nìkan kọ́ lájọ wà lórí ètò bí mo ṣe sọ. Ọmọ ọba máa bá wa kí wọn nílé lónìí wípé wọn kú dédé àsìkò yìí. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá nílé ní gbogbo tẹ́ ti ń wò wá àti lókè òkun ni lókè ọ̀yà ní gbogbo ibikíbi tí ọba òkè tẹ̀dó yín sí. A kí yín o pé ẹ kú ojú ọjọ́ òní onílọ́jọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun làwa ń pè ní ilẹ̀ káàárọ̀ òjíire. Mo gbàdúrà pé ọba òkè á ṣẹ́ gbogbo ogun fún wa o. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Àwa lẹ́ẹ̀ máa rí, ẹ̀yin lá máa dé bá o lórí ọ̀rọ̀ òmìnira Odùduwà Yorùbá nation òun náà la ṣe ń tẹ̀síwájú. Ẹ káàbọ̀ sórí ètò ẹ fi nǹkan léèdì àbí ẹ fìdílé nǹkan ẹ ṣàmúkọ nínú méjèèjì. Ẹ wá nǹkan fìdílé kẹ fìdílé. Ẹ wá nǹkan fìdílé, ẹ ṣeun bàbá mi. Ẹ máa gbádùn wa lónìí bó tiẹ̀ jẹ́ pé àwọn àlejò wa tá a gbé wá lónìí ẹ wò ẹ ti tọ́ wọn wò díẹ̀ ṣùgbọ́n a wá ní pé kò tó nǹkan ní mú ní dáhùn. Ẹ jẹ́ ká kúkú gbé bàbá wá síta kẹ́ lè gbádùn wọn lónìí. Ẹ rí i pé kì í ṣe kékeré ni ògo tí Ọlọ́run pèsè sínú ayé gbogbo ọmọ káàárọ̀ òjíire. Gbogbo èyí tẹ́ bá tí bá wa share program ẹ jọ̀ọ́ ẹ bá wa share káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń jẹ́ ọmọ Odùduwà. Àwọn WhatsApp ni Instagram ni o, Facebook yín ni o, gbogbo àwọn aládùúgbò yín ẹ join together ẹ lẹ̀ pọ̀ ẹ wọ́n ní ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ máa gbádùn wa. Ẹ ṣeun bàbá mi, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ ṣeun púpọ̀ ìyá wa. Wọ́n ní káṣe pápápá bí àwọn bàbá oníṣọ̀nà lọ́dọ̀ tiwa ń bí aago 7 ti kọjá ìṣẹ́jú 21 lápá abìkan aago 5 kọjá ìṣẹ́jú 21 ìrọ̀lẹ́ ni o àti àṣálẹ́ méjèèjì náà ni lọ́dọ̀ àwọn bàbá wa ní orílẹ̀-èdè Canada. Ó dàbí àárọ̀ àbí ìyálẹ̀ta ni wọ́n wà báyìí. Bákan náà ni lọ́dọ̀ ìyá wa ní United States of America. Ọmọọba Akínyìn ẹ̀kọ́ àtútùnú ilẹ̀ Odùduwà àti gbogbo wa ń lépa yìí a máa débẹ̀ láìpẹ́ láìjìnà nínú ọlá nínú ọlà báyìí nínú ayọ̀ àjọ máa jó a máa dọ́wọ́ dùnú wọnú ilẹ̀ Odùduwà ni nígbà tí a bá máa débẹ̀ ká tó kó lu agbami ètò lónìsànsán lónìí. Mò ń bọ̀ mo fẹ́ sáré fi kinní kan mo fẹ́ fi tọ́ wa lẹ́nu. Mò ń bọ̀ mi ò tí ì dé ẹ ní sùúrù ọlọ́wọ́ bọ́tìnì wa ẹ bá wa ṣe pápápá lónìí káwọn èèyàn wa lè máa gbádùn wa nílé. Gbogbo ọmọ Odùduwà pátápátá ètí mélòó. Láti dẹ́rù
àwa àti ẹ̀yin ní ògo ilẹ̀ adúláwọ̀ ọmọọba ó dàbí pé ẹ̀ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bóyá ẹ máa tẹ̀síwájú bàbá mi. ẹ bá wa tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá láti ilé a kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí ìkejì mi atọ́kùn ìjìnlẹ̀ bámbám tí wọ́n ti ṣàlàyé ẹ̀ pé àwọn ọmọ Odùduwà àwa ni ògo adúláwọ̀ arabi tá a ti ń fi ògo nù òun náà ni a tún gbé wá sórí ètò lónìí nípa ọrọ̀ ajé wa gẹ́gẹ́ bí àkọlé tó wà níbẹ̀ lónìí wọ́n ní economic potential of independent Yorùbá nation pàtàkì ọrọ̀ ajé dídí dádúró wa àti ọrọ̀ ajé orílẹ̀-èdè wa púpọ̀ nínú wa kàn ń sọ pé a fẹ́ gba òmìnira àti ẹ̀ mọ̀ bí ọrọ̀ ajé wa gan ṣe rí bó ṣe lágbára tó bó ṣe jinlẹ̀ tó àwọn àǹfààní àwọn ohun àlùmọ́nì àwọn ibi tí wọ́n ti lù wá ní jìbìtì pa gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa láti ẹ̀ mọ̀ púpọ̀ nínú rẹ̀ tó jẹ́ wípé tá a bá ti ẹ̀ mọ̀ bóyá tá a bá ti ẹ̀ mọ̀ ìdá kan nínú 100 ẹlòmíì àti bínú àmọ́ nǹkan tá a máa yọ lápò tá a máa lọ fi bá ìjọba yẹn jà pé ó di dandan kó orílẹ̀-èdè Yorùbá ká dá dúró òun náà la ṣe ní àlejò wa lónìí nínú ilé lónìí bàbá wa ọ̀jọ̀gbọ́n ni wọ́n amòye Ọlọ́run fún wọn ní òye ó fún wọn lọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀ kí n tó pè wọ́n máa kọ́kọ́ kí ìkejì mi dáadáa pé wọ́n kú iṣẹ́ takuntakun ìjìnlẹ̀ Marcus wọ́n kú iṣẹ́ ọmọlúàbí àtàtà ni wọ́n ti ṣiṣẹ́ takuntakun mo gbàdúrà pé gbogbo wa pátápátá a ó jèrè eré ìje tí gbogbo wa ń sàì lágbára Èdùmàrè wọn ò ní fi wá ṣàwátì nígbà tó mìnira náà bá dé ẹ̀yin èèyàn wa mi tí ìrí kẹ́ ẹ ṣe àdáadáa bàbá wa Olúwaṣeun ẹ ṣeun ẹ bá wa share káwọn èèyàn lè wá gbọ́ pàtàkì ẹ mọ̀ pé ètò tá a máa ń gbé wá ètò tó bá ń mú ọgbọ́n wá ni ètò tó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ni tó máa ń ṣí wa lóye kì í ṣariwo ọjà lásán àwọn nǹkan tó máa tún sọ ẹni tá a jẹ́ hàn wá tó máa tún jẹ́ kí gbogbo wa ká fi lè gbáradì tá a bá tiẹ̀ wà níta táwọn èèyàn bá bi wá léèrè pé ìwọ náà ẹ ń jà fún òmìnira kí ni ìdí tẹ́ fi ń jà fún òmìnira gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wọ́n ti kó wa lẹ́rú jù wọ́n kó yín lẹ́rú fún kíni kí náà fi kó yín lẹ́rú kí lẹ ní gbogbo ẹ̀ ni a máa ṣàlàyé lónìí nínú ilé lónìí mo tún kí bàbá wa ọlọ́wọ́ bọ́tì wa tán bá wa ṣiṣẹ́ lábẹ́nú gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ṣiṣẹ́ lábẹ́nú láti ọ̀dọ̀ bàbá mi ìjìnlẹ̀ àti ODTVR àti ìlànà media gbogbo ibikíbi tẹ́ ti ń ṣiṣẹ́ gbogbo yín la appreciate pátápátá afẹ́fẹ́ àlejò wa hàn kán bá wa gbójú síta bàbá àti àǹtí àní ẹ mọ̀ pa ní àwọn bàbá tó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn bàbá kan wà tó yẹ pé wọn kẹrẹ ó wọn dẹ̀ ṣiṣẹ́ lábẹ́lẹ̀.com nìkan wọ́n ń ṣẹ̀yìn wọ́n tún ń ṣojú ni bàbá wa àlejò wa pàtàkì láti odidi Canada láti lọ wú wọn jáde pé ẹ gbójú yín síta bàbá ti gbójú síta tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ní a fẹ́ máa rí wọn torí wọ́n jẹ́ pàtàkì wọ́n tún jẹ́ ẹni tó máa fún wa ní òye nípa ọrọ̀ ajé ilẹ̀ káàárọ̀ òjíire ẹ pàdé mi kẹ́ ẹ fi àtẹ́wọ́ love like button mo fẹ́ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ ètò yìí ẹ jọ̀ọ́ mo tún sọ fún wa mo tún fi dá wa lójú pé ètò yìí ó máa dá wa lẹ́kọ̀ọ́ gidi gan ni a máa jèrè nínú ẹ̀ a máa kẹ́kọ̀ọ́ a máa ní òye sí nínú ẹ̀ kì í ṣariwo lásán kì í ṣe ẹ jáde o ẹ tún jáde ẹ wá pàdé ẹ mọ̀ pé gbogbo wa là ń pariwo ṣùgbọ́n àwọn tó máa educate wa wọ́n ní knowledge is power knowledge is freedom ẹni tí ò bá ní ẹ̀kọ́ tí ò bá ní òye ó wà nínú ìgbèkùn ẹ bá wa share káàkiri gbogbo platform ẹ darapọ̀ mọ́ mi nígbà tá a máa gbé àlejò wa wọlé bàbá wa ọ̀gbẹ́ni Yombo Adéwuyì mi ìmọ̀ bóyá ṣé mo porúkọ torí last time mi ì gẹ̀ẹ́tì orúkọ yẹn dáadáa Yombo Adéwuyì láti orílẹ̀-èdè Canada ẹ bá wa gbójú síta bàbá kẹ̀sì ṣe ẹ̀lẹ́ńbẹ̀ wọn ò fún gbogbo àwọn tó ń wò wá. ẹ̀lẹ́ńbẹ̀ wọn o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá o láti ilé ni o níbikíbi tẹ́ ti ń wò wá ní káàkiri gbogbo àgbáyé o mo kí gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi gbogbo ẹ̀yin ọmọlúàbí àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tọ̀kún ènìyàn tẹ́ jẹ́ yẹn pàtàkì tẹ́ jẹ́ ọmọ Oòduà ọmọ Yorùbá tọkàntọkàn káàkiri gbogbo àgbáláyé gbogbo yín ni mo kí o mo kí yín pẹ̀lú yín o torí ládùn là ń bá lè yín o bẹ́ẹ̀ ni o mo kí yín o ẹ ṣé o ẹ kú wájú o ẹ ṣé tẹ́ fi ayọ̀ gbà wá o ẹ máa bá wa lọ lórí ètò yìí o àdúrà mi náà ni wípé Olódùmarè yóò mú wa dé ilẹ̀ lérí wa o láìpẹ́ láì jìnnà ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin atọ́kùn o ẹ ṣé mo dúpẹ́.
àmì àṣẹ kí n tó wá pé bàbá mi torí àwọn náà máa ṣíde bí ètò náà ṣe máa lọ lónìí à ń sọ̀rọ̀ nípa the economic potential of an independent Yorùbá nation ṣùgbọ́n kẹ́ tó bá wa ṣàlàyé ní gbogbo àwọn ìbéèrè tó máa wá ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè tó jẹ́ wípé ìbéèrè yìí nípa ọrọ̀ ajé nípa anything tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ilẹ̀ tí a ń tí a gangan tá à ń jà fún yìí ẹ máa ju ìbéèrè yìí sórí platform àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé àsìkò máa tó tẹ́ máa fi pè wọlé ẹ jọ̀ọ́ ìyá mi tó ń pè yẹn àti ìgbà pé ẹ má bínú ẹ jọ̀ọ́ bàbá wa ta ní Yombo Adéwuyì gangan ẹ mọ̀ pé tí wọ́n bá lè lómi pé who are you kàn lè máa pé akànnì ṣé bí mo ti dárúkọ yín sìn ṣùgbọ́n àwọn èèyàn mẹ́ni tẹ́ ẹ jẹ́ gangan wọn ò mọ̀ yín nípa bóyá iṣẹ́ ni o bóyá nípa ìdúró yín ni o bóyá nípa ìlú tẹ́ ti wá ni o bóyá kíní kan ẹni tẹ́ ẹ represent nǹkan tẹ́ ẹ represent gangan ta ni à ń pè ní Yombo Adéwuyì ẹ ṣeun. Ẹ ṣé mo dúpẹ́ ọmọ ọba Adéjọkẹ́ Olódùmarè á bá mi bùkún yín lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni Yombo Adéwuyì ní orúkọ mi mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ the Ọ̀yọ́ Empire àwa ni representative Ọ̀yọ́ lọ́jọ́kọ́jọ́ bẹ́ẹ̀ ni o. Ọ̀yọ́ ilé àwọn ọmọ òjò pàṣẹ kẹrẹ. Bẹ́ẹ̀ ni ṣé Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ni àwa nìyẹn o. àmọ́ bóyá tí wọ́n máa yọ wálẹ̀ lélẹ́yìí o lẹ́yìn náà la máa mọ̀. àwọn tó bá gọra wọn ni o àwọn Yorùbá sì ò dẹ̀ gọra wọn so àyọ anybody lẹ̀ anyway. Time of profession mo jẹ́ bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnìkan bẹ́ẹ̀ ni so mo jẹ́ oníṣirò owó accountant so mo jẹ́ fellow of the chartered accountant fellow of chartered certified accountants of United Kingdom mo jẹ́ member CPA North America náà mo jẹ́ aṣojú ìlànà fún North America mo dẹ̀ tún jẹ́ akọ̀wé owó fún ìlànà ọmọ Oòduà diaspora so mo jẹ́ sọmọ́rí o ẹ ṣé o. ẹ wo bàbá mi ìjìnlẹ̀ ṣé ẹ fẹ́ tí gbọ́ gbogbo ń tán sọ báyìí. owó yìí lèmi kò gbọ́ owó yẹn ló ta sí mi létí. tí má ti ń gbọ́ àwọn àkáńtáǹtì wọ́n ní UK wọ́n ṣe kinní kan charter accountant United Kingdom wọ́n tún ní owó kan Canada àwọn náà ní ìlànà ní owó náà ní owó iná dẹ̀ ni owó iná náà dẹ̀ ti fi dorílẹ̀-èdè wa rú olórí owó ni o owó iná ni bàbá wa ìlú tiẹ̀ bá mi gan báyìí kó má lọ jẹ́ wípé ṣé tó láwọn tó máa ń ṣe accountant ṣé owó máa jáde báyìí. accountant yàtọ̀ sí accountant o àwọn accountant wà tí Ọlọ́run bùkún tí ọkàn wọn dẹ̀ balẹ̀ tán wà ní ibi tí ìjọba ti support wọn irú àwọn yẹn owó ń flow ni o kò sí stinginess o. ẹ ṣeun púpọ̀ ọmọọba Adéjọkẹ́ ẹ kú atótónu ẹ kú ohùn látẹ̀ẹ̀kan ayé ò ní mú mọ́ yín lẹ́nu o torí pé ẹnìkan ò kí ń pòun mọ́ gbogbo lẹ́nu ayé ò ní pòun mọ́ yín lẹ́nu lẹ́ẹ̀kan sí akí bàbá wa Yombo láti orílẹ̀-èdè Canada láti Western Canada àbí bẹ́ẹ̀ kọ́ sà ṣáàgbá. bẹ́ẹ̀ ni perfectly correct. Akínyìn lẹ́ẹ̀kan sí wípé ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀yin èèyàn ẹ máa tẹ like ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa pàtẹ́wọ́ fún bàbá wa bẹ́ẹ̀ ṣe ń gbóhùn wọn báyìí fídíò yẹn lè fẹ́ ṣe díẹ̀ bákan lénìí ṣùgbọ́n kétékété báyìí lè ń gbọ́ ohùn wọn nítorí náà ẹ máa bá wa share ẹ máa bá wa pín ẹ máa follow péèjì wa ìlànà ọmọ Oòduà lórí Facebook ìlànà ọmọ Oòduà International ẹ lọ sórí YouTube ìlànà ọmọ Oòduà Media ẹ lọ sórí Twitter ìlànà ọmọ Oòduà Media bẹ́ẹ̀ náà ni ẹ lọ sí orí ODTVR kẹ́ lọ máa follow péèjì wa ń bẹ̀ gbogbo bí báyìí ò ní ó gba lágbára ọmọ ọ̀lẹ́nìkan láàyè ó gbà tẹ́ ẹ bá kúrò ń bẹ̀ ẹ lọ sí African Crystal TV bíi Crystal Africa TV mi ò mọ èyí tí ò bá jẹ́ ẹ lọ máa follow péèjì wọn ń bẹ̀ ẹ má gbàgbé o Ìjìnlẹ̀ Media TV lórí Facebook kẹ́ ẹ máa follow péèjì yìí ẹ máa share ẹ máa pín lórí YouTube wa náà bákan náà ẹ lọ máa subscribe síbẹ̀. Bàbá ìbéèrè wa mà lọ sọ́dọ̀ yín o àwọn aráalé ni o wọ́n sọ sínú èmi dẹ̀ ń gbọ́ èmi náà wá ní kí n gbé síta sí yín létí wípé gẹ́gẹ́ bí ẹ ṣe kàwé tó onímọ̀ ìṣirò
àti gbogbo ẹ̀ lọ ẹ̀ ń káwọ́ torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ owó yẹn ló ṣe àǹtà sí mi létí. Wọ́n ní pé kí ni ohun tí tó fà á tó fi jẹ́ wípé àbí tó fún yín ní kí n pè kí ni interest lédè Yorùbá ẹ̀hún tó fa ààyò ọkàn fún yín tí ẹ fi sọ wípé ilẹ̀ nǹkan tó fa ọkàn yín mọ́ ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà yìí pé Odùduwà yìí ṣẹ̀ mo gbọ́dọ̀ jà fún ilẹ̀ Odùduwà o kí ni ohun tó fà á torí pé ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe nípò tó bẹ́ẹ̀ ṣe kàwé tó bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ tí wọ́n ní èmi ṣe àwọn táùtù ló ń jà fúnlẹ̀ Odùduwà ẹlòmíì tiẹ̀ tún wọ ọmọọba wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ló ń jà fúnlẹ̀ Odùduwà bẹ́ẹ̀ oníṣẹ̀ṣe nìkan ló nídìí freedom kò yé mi kí wọ́n ló fà á tó fi jẹ́ pé ẹ̀yin náà sọ pé èmi náà gbọ́dọ̀ darapọ̀ mọ́ ìjà òmìnira ilẹ̀ bàbá wa yìí ẹ ṣe púpọ̀ bàbá. tó ẹ ṣé mo dúpẹ́ o ìjìnlẹ̀ bàbá Marcus Olódùmarè á bùkún yín tó ó pín sí ọ̀nà mẹ́ta lákọ̀ọ́kọ́ nígbà tí mo wà ní yunifásitì I think year 2002 kọ́ nìyẹn àbí 2000 wọ́n fún mi ní federal government scholarship ó dẹ̀ yẹ kí n wá gba scholarship yìí fọ́dún mẹ́ta àmọ́ ọdún kan péré ni wọ́n fún mi mo wá wò pé báwo lèèyàn ṣe máa wá gbìyànjú tó máa kàwé ṣe gbogbo ẹ̀ tó máa gba scholarship ta ló wá jẹ ọdún méjèèjì tó kù ìgbà yẹn ni mo ti ń wò pé bí mo ṣe kéré tó ń gbà yẹn pé nǹkan kan wrong pẹ̀lú country wa yìí lọ́nà kejì ìyá mi jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà púpọ̀ lórí mi gan ṣe mọ̀ àsìkò tó dẹ̀ yẹ kí wọ́n á máa jẹ̀gbádùn kí wọ́n máa jọrọ ṣẹ́ wọn táìmù yẹn ni àìsàn kan òjijì dé but torí pé kò sí good health system ní Nàìjíríà ṣe mọ̀ àìsàn kékeré yẹn in fact ó mú wọn lọ so kíní yẹn wá dùn mí gan torí mo fẹ́ràn ìyá mi lọ́pọ̀lọpọ̀ wípé tó bá jẹ́ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi ó di dandan kó máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn náà ìgbà ẹni mo ti wá wò pé kí ni ìṣòro kọ́ńtírì tí wọ́n ń pè nílùú Ajíríyà àbí Ajírébi àbí Ajíríjà yìí kí ni ìṣòro gangan tí ó ń bá wa fà á ìgbà ẹni mo ti wá ń ṣe research ìgbà ni mo ti wá realize wípé lákọ̀ọ́kọ́ wàhálà ta ní òní wípé n tí Ọlọ́run fẹ́ ká jẹ́ nǹkan là ń jẹ́ Ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run dá wa lóríṣiríṣi Ọlọ́run dá wa gẹ́gẹ́ bí Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Odùduwà àwọn Gẹ̀ẹ́sì nítorí bísínẹ́sì tiwọn Royal Niger Company láti promote bísínẹ́sì wọn láti jí àwọn ọrọ̀ ajé wa ni wọ́n fi wá o ni wọ́n mú north ni wọ́n papọ̀ mọ́ west wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ wọ́n pè ní Royal Niger Company nígbà tó yá wọ́n tún sọ di Nàìjíríà so company ni gbogbo wa ti ń exist and tẹ́ bá dẹ̀ jẹ́ business analyst tẹ́ bá jẹ́ management professional ẹ ti gbọ́ nípa one popular saying tó ní the primary aim of a business owner is to maximize profits any other thing is secondary ìyẹn túmọ̀ sí wípé ẹni tó bá dá business profit sílẹ̀ tó bá fẹ́ fi business ìṣòwò láti jèrè ìyẹn tí ó ń lé ní láti jèrè gbogbo nǹkan tó kù bẹ́ẹ̀ kò kàn so kẹ́ para yín látòní ìdọ̀la tó bá wù yín kẹ́ ẹ lura yín pa tó bá wù yín kẹ́ ẹ jà tó bá wù yín kẹ́ ẹ jó gbogbo lé ná nígbà táwọn Gẹ̀ẹ́sì bá ti ń rí owó gbà látọ̀dọ̀ company wọn tó jẹ́ Royal Niger Company kò kàn wọ́n rárá so ibi tí ìṣòro wa ti bẹ̀rẹ̀ nìyẹn o ó jẹ́ bó ṣe jẹ́ ẹ ṣe gan olóòtú. ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ kó dẹlẹ̀ fẹ́ni tó kú àwáyé má kú kan ò sí àsìkò nìkan láàmọ̀ ṣùgbọ́n báwáyé má kú kan ò ṣe sí tó yẹ pé àsìkò nìkan láàmọ̀ yìí Yorùbá bọ̀ wọ́n ní àtàrí ìbámọ́ bùsùn amọ́kọ́ àrèéfitúlẹ̀ ẹ̀bẹ̀ ṣe àdúrà wa sílẹ̀dùwà ní wípé kí Ọlọ́run ọba kí ó bá wa dẹlẹ̀ fún ìyá tí ó ti lọ ó ṣe ní láàánú ṣùgbọ́n ìwé mímọ́ sọ wípé a mú olódodo lọ ṣáájú ọjọ́ bí abẹ́ẹ̀rí ohun tí Nàìjíríà tí ó fà sí wa lágbádá ni o kọ́lọ́run ọba kí ó kó wa yọ ọmọ ọba Adéjọkẹ́ ẹ̀já gbóhùn lẹ́nu yín bẹ̀. ẹ ṣeun bàbá mi o ẹ ṣeun Ọlọ́run kó bá a dẹrẹ fún àwọn ìyá wa lẹ́ẹ̀kan sí i nǹkan kan ni mo máa tiẹ̀ rí lójú kọ́mẹ́ǹtì ODTV àrùbáyìí ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa nílé ẹ bá wa find out information yẹn wọ́n ní wọ́n jí Pastor Kúmúyì gbé. ọmọọba wọ́n ní ọ̀rọ̀ yìí máa ń pa òwe kan máa ń sọ̀rọ̀ kan lórí ètò ní gbogbo ìgbà mo ní Ọ̀rúnmìlà
ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe ó ní bẹ́ẹ̀ bá wá sọ́dọ̀ mi tí mo bá wá tẹ́ bá wá dífá tí mo bá sọ yí pé ẹ mú iṣu ẹ mú èkùrọ́ ẹ mú àfọ́kùbá kẹ́ ẹ mú epo ẹ lọ fi rúbọ sídìí ọ̀pẹ pé tẹ́ ẹ bá ṣe ohun tó ń lò máa ṣẹlẹ̀ sí yín tí ò bá ṣẹlẹ̀ ẹ ní mọ rírì òun ṣùgbọ́n tí òun bá ní ẹ lọ rúbọ ẹ lọ ṣe tutù tẹ́ ẹ bá ṣe pé náà wọn máa dùn torí ohun tó ń lò máa ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ wá ní Ọ̀rúnmìlà ti sọ bẹ́ẹ̀ o àti sọ fún wọn tipẹ́tipẹ́ tó bá jẹ́ lóòótọ́ ni o àbẹ́ẹ̀ rí. ó dà pé àwọn èèyàn yẹn ẹ̀yin èèyàn máa gbọ́ information gidi information tó bá true kẹ́ tó máa sẹ̀dẹ̀ ẹnìkan Niger Property Real wọ́n ní kò kí ń ṣe pásọ Kúmúyì pé ìkan lára àwọn pásítọ̀ ní Ondo State náà tó jí pé àti pásítọ̀ Kúmúyì àti ìkan lára àwọn pásítọ̀ ní Ondo State ìránṣẹ́ Ọlọ́run jẹ́ ẹ mọ̀ pé a ti ń pariwo fún wọn títí lóòótọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa gbọ́ information dáadáa kí a tún máa gbé síta o wọ́n ní ẹ wádìí ohun gbogbo dájúdájú kẹsìndé tí ń ṣe òtítọ́ mú ẹ má ṣe àwọn ènìyàn wa lọ́nà torí Ọlọ́run ṣùgbọ́n ju gbogbo ẹ̀ awífúnni kó tó dání ẹ̀yin àgbà sọ wípé àgbà àjàkadì ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyàwó ọmọọba torí àtòwé pàwájú yín o àti sọ fún wọn àti gbogbo mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn tiwantiwa ẹ má jẹ́ ká fojú kéré nǹkan tá à ń ṣe yìí òótọ́ là ń sọ o púpọ̀ nínú àwọn nǹkan tá à ń gbọ́ àti ohun tá à ń rí tá à kì í sọ síta lọ́pọ̀ jù ẹ sì rí i pé gbogbo nǹkan tá à ń sọ gbogbo ẹ̀ pátá ló ń wá sí ìmúṣẹ ilẹ̀ Odùduwà gbè wá o kò ní í gbé ọ̀dàlẹ̀ over to you ma. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ máa bá wa share gbogbo ibi tẹ́ ti ń wò wá o ní gbogbo channel káàkiri la wà a wà lórí ìjìnlẹ̀ Radio FM a wà lódùduwà TV a wà ní Crystal a wà ní Ìlànà Media ẹ jọ̀ọ́ bá wa subscribe sí Ìlànà ṣe mọ̀ pé gbogbo wa là ń sọ pé bàbá kí àti ẹ̀ ní ìdí ẹ̀ ní àárín ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀ ó kéré jù a fẹ́ kí ẹ̀yin subscriber ní orí Ìlànà Media Ìlànà Ọmọ Oòduà International lórí Facebook ó kéré jù kẹ́ ẹ jẹ́ ká wọ 50,000 mélòó sì ní wa lórí Ìlànà àti ìtọ́ nǹkan kan gbogbo alámọ̀ wípé bàbá wọn ń ṣe iṣẹ́ takuntakun kì í ṣe péèjì wọn ni ó yẹ ká ti máa rí 5,000 10,000 tábàtẹ̀ nígbà tí wọ́n 5,000 ọmọ bá kù máa tí ì pọ̀ jù káwọn 5 million. 5 million kò tí ì pọ̀ jù fún platform bàbá o ṣẹ́yìn èèyàn wá ti ń gbọ́ láti lé báyìí kò kí ń ṣe péèjì bàbá Akíntóyè bàbá wa Bánjí Akíntóyè Ìlànà Ọmọ Oòduà International ní kò yẹ ká ti gbé mílíọ̀nù tá máa ti lọ subscribe síbẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa like page ẹ bá wa subscribe síbẹ̀ ṣe ní bẹ́ẹ̀ ṣe ń subscribe owó tẹ́ fi ń subscribe ẹ̀ ní fi tú ẹrù tàbí amáyé òkè ń tú o bẹ́ẹ̀ náà lẹ̀ ní fi gbọ́mọ sí láṣẹ lọ́wọ́ lọ́pọ́jú tẹ́ fi ń wò wá kò ní fọ́sẹ̀ ọmọ ọba má jẹ́ ń gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ẹjọ́ àtẹ̀síwájú. mo mọ̀ pé tẹ́ bá ti bẹ̀rẹ̀ báyìí ó ń dùn mọ́ èmi gan torí mo máa ń kẹ́kọ̀ọ́ ni tẹ́ bá ti ń sọ̀rọ̀ yẹn báyìí mo máa ń kọ́ ni ṣùgbọ́n ẹ wò ó àkókò lè kọ́ bí kí náà ń pè ní Ọlọ́run ti ṣẹ̀dá gbogbo oníkálukú ó ti fún ní èdè ẹ̀. ó wù mí kẹ́ni náà máa pèdè bíi tiyín ṣùgbọ́n wọ́n ní àwọn lónìí kínla àgbọ̀nsálẹ̀ lónìí hàn wò hàn ìrọ́mú lónìí kan ó ní nǹkan là á jẹ́ ó ṣe é rí bẹ́ẹ̀ ṣe pèdè bíi tiyín ó ń dùn mọ́ mi èmi náà ń pè é ó ń dùn mọ́ yín àbẹ́ẹ̀rí wípé equation yẹn wá balance. Bẹ́ẹ̀ni ẹ tiẹ̀ ní sùúrù kí n tó kó tó rí pé bàbá Ayọ̀ ń bọ̀ ṣé ẹ̀ ń gbádùn wa ṣá. ó ti pọ̀ jù mo ń gbádùn yín too much mo ń fi style take note ni. tó gbàgbé bàbá ìjìnlẹ̀ a ní láti bẹ̀rẹ̀ lórí Ìlànà Ọmọ Oòduà International náà ni a máa ṣí page tó jẹ́ pé ẹ máa ẹwà èdè bóyá ẹwà èdè níbi tá a ti máa kọ́ àwọn èèyàn a máa mú àwọn ọ̀rọ̀ wá pé ẹ máa ṣàlàyé. ìyẹn náà máa da gan ó máa lágbára gan ni torí náà káwọn èèyàn tètè lọ máa sọ kọ́ máa tètè máa fọ́lọ̀ péjì yẹn ẹwà èdè gbogbo aláwọ̀ pé tá bá fẹ́ dà ní àwọn èèyàn rú bẹ́ẹ̀ ni pé code secret code ní èdè wa bẹ́ẹ̀ ni alágàtà bá wà tó lè pé. ọmọ báwo ẹnu wípé àwọn òkókó wà nílẹ̀ Yorùbá àṣàyàn ọ̀rọ̀ ó wà lọ́tọ̀ bí àpẹẹrẹ Ẹgbẹ̀jì ṣàrẹ̀mọ fágùn àgọ́yọ̀ Ẹgbẹ̀jì ìbá ṣàrẹ̀mọ fágùn àgọ́ ìbá máyọ̀ nítorí ẹni tó ṣàrẹ̀mọ fún ni lágùn ó lè pa nínú ọmọ tá a bá dọlọ́mọ tán téèyàn bá gbọ́ wọn rò ọ̀rọ̀ rèé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àṣàyàn ọ̀rọ̀ ni tá a bá sọ pé àkànlò èdè
akànlò èdè ní ọ̀nà kan gbòógì tí yóò bá gbà mọ́ gbé ọ̀rọ̀ wọn kalẹ̀ jinlẹ̀ jù bí a ti lè rí lérèfé bíi ọ̀nà pápá bora ó ta tẹ́lú pa. Ẹ máa wá kíláàsì ọdún òní ní sayọ́pọ̀ tó lọ́jọ́ òní. In fact orí mi wú. Ẹ gbádùn wa tó ẹ má wọrí tá a bá ṣí ojú agbami sílẹ̀ nígbà tí ẹ máa rí oríṣiríṣi ètò tó máa àwọn ẹ̀kọ́ ní kàn ń ṣe ètò ariwo gè àwọn tó máa kọ́ wa tó máa dá wa padà sí ibi tí ẹlẹ́dàá fi wá sí ní ìbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ibi wa ti sọnù a gbọ́dọ̀ jí padà wá. Bẹ́ẹ̀ ẹ ṣeun. Bàbá wa Yọ̀ǹbọ̀ ọ̀rọ̀ náà a ti dójú agbami ètò gbà báyìí. Ẹ̀yin èèyàn wa nílé ẹ tẹ́tí sílẹ̀ torí àwọn nǹkan tó máa ṣèwúlò fún wa òun la bẹ̀rẹ̀ sí ń fẹ́ máa bi wọ́n báyìí. Ìbéèrè mi àkọ́kọ́ àbí ìkejì sí yẹn ti ṣàlàyé ń tẹ́ ẹ jẹ́ nípa ìṣúná owó àti ọrọ̀ ajé. Mo mọ̀ pé èèyàn ò lè mọ̀ nípa owó kó má mọ̀ nípa ọrọ̀ ajé orílẹ̀-èdè àbí ọrọ̀ ajé ìlú kan. Nítorí náà ìbéèrè tí mo fẹ́ bi yín nísìn ni pé olóyìnbó sọ pé kí ni what is your view on the economic viability of the Yorùbá nation? Tó máa sọ pé viability kí ni èròǹgbà yín nípa ìgbèrú ṣé bóyá mo lo òyìnbó ti colonize. Ìdàgbàsókè ọrọ̀ ajé. Ìdàgbàsókè gbígbèrú náà ni. Ìdàgbàsókè gbígbèrú sókè ọrọ̀ ajé orílẹ̀-èdè ti Yorùbá nation. Kí ni èròǹgbà yín? Bóyá ká tiẹ̀ sọ wípé ṣé àwọn kan sọ wípé Yorùbá nation pé ebi máa pa wá kí la ní. Ẹ̀rí tí mo fi gbogbo ẹnu rẹ́rìn. Ẹ má dá wàhálà lẹ́ o àlùbọ́sà làwọn Haúsá ti kó lọ yìí o ẹ̀pà ni wọ́n ti kó lọ yìí o àwọn náà ní tòmátì fún wa o àwọn náà rúṣu fún wa o àtàrodo wọ́n ní àní nǹkan kan wọ́n ní kinní kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá gan ló tiẹ̀ jẹ́ pé àwọn Haúsá Fúlàní ni wọ́n patronize wọ́n ti wò pé àwọn ò ní nǹkan kan mọ́ pé we have to be dependent on them. What is your view on the viability? Ẹ má ì tí ì pè wá lásìkò yìí ẹjọ́ torí Ọlọ́run ẹ má ì tí ì pè wá ẹ ní sùúrù ẹ máa pè tó máa sun yín ẹ má ì tí ì pè wá. Economic viability Yorùbá nation ẹ ṣeun bàbá mi. Ẹ ṣé gan-an ẹ̀yin olóòtú mo dúpẹ́ fún ìbéèrè tẹ́ ìbéèrè yìí. Ṣe rí economic viability of Yorùbá nation is 100% certain. Ẹ jẹ́ ká mú lórí abala mẹ́rin. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti experience wa tẹ́lẹ̀ nígbà tá ní Western region. Nígbà tí àwọn bàbá Awólọ́wọ̀, nígbà tí àwọn bàbá Akíntọ́lá tí wọ́n ń ṣe àkóso orílẹ̀-èdè Yorùbá. Torí Western region yẹn tó túmọ̀ sí ni pé a ní orílẹ̀-èdè tiwa nínú Nàìjíríà. Now nínú Nàìjíríà yẹn o orílẹ̀-èdè yìí kò sí orílẹ̀-èdè míì torí wọ́n tún ní orílẹ̀-èdè méjì míì nígbà yẹn àbí mẹ́ta míì wọ́n ní Midwest wọ́n ní Eastern wọ́n dẹ̀ ní Northern region. Gbogbo wọn báyìí lókèlókè ni wọ́n ń wò wá. Gbogbo wọn báyìí gbogbo wọn ṣà ń sáré ni bí wọ́n ṣe fẹ́ wá jẹ nínú ọlá wa. Àwa ni wọ́n fi ń ṣe blueprint fún gbogbo region yòókù. Kò wá jẹ́ yẹn nìkan o. Ní gbogbo Áfíríkà àwa náà ni wọ́n fi ń ṣe blueprint. Tẹ́ ẹ bá rántí ẹ rí i pé wọ́n ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà. Nígbà yẹn la máa ní television station tó jẹ́ alákọ̀ọ́kọ́ ní Áfíríkà. Nígbà yẹn náà àwa yìí náà la ṣe free healthcare system tó jẹ́ ètò healthcare kí nìyẹn Yorùbá náà ẹ má bínú lọ́fẹ̀ẹ́ first in Africa. Àwa náà ni a ṣe thank you ìwòsàn ọ̀fẹ́ àwa ni first in Africa. Àwa yìí náà la kọ́kọ́ build the first skyscraper ní tó jẹ́ major one l'Africa Cocoa House. Ilé àwòṣífìlà alájà gogoro. Bẹ́ẹ̀ ni ilé àwòṣífìlà ṣe ilé alájà gogoro. Thank you. So àwa ìkan náà la kọ́kọ́ build the first Olympic standard stadium ní Africa. Kẹ̀dẹ̀ máa wá wò ní time tá à ń sọ yìí. Ó ti pọ̀ kò ló ń ka. Ẹ̀yẹ̀ ló sọ pé kọ́ la wá kọ́lé ni o. Ẹ máa kà ó di mélòó. Ẹ máa bá a ṣe díẹ̀díẹ̀. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ilé alájà gogoro. Náà time tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni. Pápá àfẹsẹ̀wọnsẹ̀ pápá eré ìdárayá tó jẹ́ ti Olympic àkọ́kọ́. Ìwòsàn ọ̀fẹ́ ó di 4. Ẹ máa tẹ̀síwájú sàn. Thank you sir. Ní time tá a wá ń sọ yìí o. Táìmù yẹn ti gbà tí ojú dúdú ni o.
àwọn Yorùbá tó kàwé ńgbà yẹn wọn ò mà tó 5%, tó bá tó 5% wọn ò tó 10%. Nígbà yẹn kòkó nìkan làwọn Yorùbá ń tà o, kò sí nǹkan míì ju kòkó lọ tá a fi ń ṣọrọ̀ ajé. Ẹ wá wo ibi tá a wà lónìí 50 to 60 years after. Lọ́jọ́ tòní yìí 80 to 90% Yorùbá ló kàwé o. Lọ́jọ́ tòní yìí àti ní a lot of resources tó jẹ́ pé 80% ẹ̀ àti ìfọwọ́kàn tó jẹ́ natural resources. A mà ní gold, a ní crude oil, a ní marble, a ní bitumen, a ní talc, a ní columbite, a ní granite, a ní tantalite, àti bẹ́ẹ̀ tó pọ̀ tó jẹ́ pé àti ẹ̀ tí ìfọwọ́kàn rárá àti rárá. 80% of it untouched. Now that is natural resources. Ẹ wá lọ sí human resources. Ní gbogbo Africa kò sí ẹ̀yà tó kàwé tó ọmọ Yorùbá. Ìgbà míì gan tẹ́ bá ń wo qualification àwọn èèyàn, inú yín á dẹ̀ máa dùn. Ẹ máa wo gbogbo àwọn tó ń lead tó ń ṣe tó wà nípò gíga internationally. Ẹ máa wo bàbá tó wà in charge of Agric Bank lágbàáyé yìí, Akínwùmí. Ẹ máa wo àwọn bàbá tó ní airport bíi mẹ́ta ní London, Gun something. You know, all these people have shown that Yoruba people have solid human capital. So gbogbo nǹkan tó dẹ̀ ń tẹ ìlú dó òun náà nìyẹn. Gbogbo nǹkan tó ń jẹ́ kéèyàn kí ìlú kó dúró kó dẹ̀ sóríire òun náà nìyẹn. Now, ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lórí electricity àti water. Bí ìlú ó bá sóríire, basic amenities of life must be available. Now, electricity, àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ electrical engineers, a world-renowned electrical engineer, wọ́n ní basic 1 million people ó yẹ kí wọ́n ní 1,000 megawatts of electricity. Now, èmi máa ń like kankan. Ẹ kàn máa sọ pé ẹ lọ síwájú. Ẹ má sọ fún wa pé ẹ ń perform. Ẹ jẹ́ ká ní benchmark. Country wo lẹ ń benchmark ara yín pẹ̀lú? Country wo ló wà nípò kan náà àbí tó súnmọ́ yín tí a lè fi compare láti mọ̀ pé ẹ ń ṣoríire? Ẹ kàn má sọ fún wa pé ẹ bá 5,000 megawatts, ẹ dẹ̀ ti sọ di 6,000. The question is, how much megawatts of electricity does your country need? And how much have you been able to provide? Ìyẹn la máa fi wá mọ pass mark yín. Lọ́jọ́ tòní, ìlú Ajíríyà wọ́n mà ní àwọn ní 5,500 megawatts of electricity fún over 180 million people. Now, tẹ́ bá wá wò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé 1,000 is supposed to be for 1 million people. Ìyẹn túmọ̀ sí pé ó kéré jù láì tí ṣe industrialization nìyẹn o, basic need. Ó yẹ kí a ní 180,000 megawatts of electricity. Àmọ́ a ní 5,000. Ó túmọ̀ sí pé gbogbo àwọn tó ti ń ṣèjọba bọ̀ láti bẹ̀rẹ̀ títí dòní 60 years, wọ́n ní 3% pass mark. So ẹ wá máa wò ní orílẹ̀-èdè Yorùbá, ìyẹn máa jẹ́ ọ̀kúnkúndùn. Because kí ló dé tá à ní níná? A ní omi, a ní odò, which is cheap way of generating hydroelectric power. A ní òòrùn, solar system. A ní atẹ́gùn, which we can use to generate wind electricity, you know, to build the wind turbine. So all those things will be basic needs. Importance electricity ẹlòmíì ò mọ̀ torí pé ìyà ti mọ́ wa lára gidi gan. Ìlú tí electricity bá wà, industrialization á wà níbẹ̀. Ìlú tí industrialization bá wà, employment opportunities á wà. Ìlú tí employment opportunities bá wà, àwọn èèyàn á jẹun wá yó. Ẹni tí ò bá tí jẹun tí ò tí yó kò lè ronú bó ṣe fẹ́ develop ìlú. Òun ló ṣe jẹ́ pé lónìí yìí ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní oríṣiríṣi inferiority complex àti syndrome oríṣiríṣi tó máa support àwọn tó ń fìyà jẹ wọ́n, because ẹni tẹ́bí bá ń pa kò lè ronú correctly. But ẹ rí ìlú tó bá wà advanced, tíṣẹ́ wà, tó ń jẹun tó ń yó, ẹni tó ti jẹun tó yó á lè máa ronú bóun ṣe fẹ́ develop in the future. Lórí electricity yẹn, a wà lára àwọn poorest performance. Nigeria ó wà lára poorest performance in the whole world. Kódà tabaka tẹ̀ má ti lọ. Number one. Bẹ́ẹ̀ ni àwa bóyá number one bóyá last pátápátá la wà. Tẹ́ bá tún wá sí Africa gan, ẹ má ti jẹ́ ká lọ abroad. Tunisia, èèyàn mélòó ni wọ́n ní 11 million people, wọ́n ní 15,000 megawatts of electricity. Ní pẹ̀lú 11 million people,
Cameroon wọ́n ní 24 million people, wọ́n ní 7,000 megawatts of electricity. Egypt wọ́n ní 95 million people, wọ́n ní 143,000 megawatts of electricity. South Africa wọ́n ní 54 million people, wọ́n dẹ̀ ní 112,000 megawatts of electricity. Nigeria ní over 180 million people, wọ́n dẹ̀ ń jó wọ́n yọ̀ páwọn fún wọn ní 5,500 megawatts. 3% performance level. So gbogbo kíní tó jẹ́ kí a ní artificial poverty òun náà lẹ́ ń rí yẹn o, because ìlú tí ò ní electricity kò lè wà industrialized, ìlú tí ò wà industrialized kò lè ní employment opportunity, ìlú tí ò dẹ̀ ní employment opportunity ebi á máa pa àwọn èèyàn ọbẹ̀. That is just it. And then ní idle youth, àwọn idle youth yẹn ní á máa pààyàn kiri, àwọn ní á máa jalè kiri, àwọn ní á máa ṣe tout kiri ní gbogbo ọ̀nà. Ibi tí gbogbo ogun wa ti ń bẹ̀rẹ̀ nìyẹn o. Now tá bá tún wá lọ sí security, tá bá ti lé àwọn tí ò láìkì ìwé lọ títí tó jẹ́ pé kápáyàn kájíyàn gbé nìkan làwọn mọ̀, ọkàn á balẹ̀. Imagine ká wà ní Yorùbá land tí ò sí terrorism, tí ò sí banditry, ìlú á lè develop and it will be easy. Because ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ghana, wọ́n ní gbogbo Fúlàní tẹ́ ẹ bá rí nígbà wọ́n kọ́ fún wọn ní ultimatum pé kí wọ́n kúrò pẹ̀lú màálù. Nígbà tí wọn ò gbọ́, ìjọba fún freedom wípé kí gbogbo security agency ibi tó bá ti ń rí màálù nínú ìlú kó máa yìnbọn fún wọn. Nígbà tí wọ́n pa àwọn màálù bíi 1,000 fúnra wọn ni wọ́n kó màálù wọn tí wọ́n sá lọ. At this age and time, you know, there should not be free wandering of cows. There should not be free wandering of people who are not educated, who behave like animals. Ìdípẹ́ àti ń rí àwọn security challenges wà nìyẹn o. So once that goes away, àti create a landscape, àti create opportunity for success. Then another thing ni activation of real businessmen. Ẹ jẹ́ n sọ tọrọ kan fún yín lónìí o. Nílùú Nàìjíríà kò sí real businessman níbẹ̀, kò sí real successful businessman. Ẹ wo Dangote tí gbogbo wa ń pariwo lónìí. That ẹ kò jẹ́ fún example kan fún yín. Tí Nàìjíríà bá fún 20,000 people ní license láti máa gbé rice wọlé, just 20,000 people, all those 20,000 people are going to be billionaires. Ẹ wá imagine kan fún èèyàn kan péré. So tí wọ́n ṣe fún Dangote nìyẹn o, it's called wealth transfer. Kò sí béèyàn ṣe ya wèrè tó nílé ayé yìí tẹ́ bá fún ní license láti máa jókòó nìkan ló import rice fún 200 million people. Kò sí bí ó ṣe ní di billionaire. Ọmọọba ẹ̀gbọ́n náà mo tiẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín o. Káàtẹ̀ kọ́kọ́ béèrè ìbéèrè lọ́wọ́ ara wa náà kí bàbá kọ́kọ́ mu omi díẹ̀ náà ká tó béèrè ìbéèrè tó pọ́n súnkàn ní ọwọ́ wọn. Mo gbọ́ ìròyìn kan tí ó ń jà rànràn káàkiri wípé wọ́n ní lockdown máa wà lénìí, bẹ́ẹ̀ làwọn kan ní irọ́ ni, àwọn kan lóòótọ́ ni. Ẹ jọ̀ọ́ ṣé ẹ ti gbọ́ nípa ẹ̀? Bàbá mi ṣe rí ọ̀rọ̀ lockdown yẹn, kódà nínú ètò mi lánàá ibẹ̀ náà ni mo ti gbọ́, mo dẹ̀ ti announce ẹ̀ àti ríkà tí ìjọba Nàìjíríà location 9 ìjọba jìbìtì wọ́n ti ní lockdown yẹn ó bẹ̀rẹ̀ lónìí. Ṣùgbọ́n mi pariwo fáwọn èèyàn pé kí wọ́n má jẹ́ kí wọ́n tì wọ́n mọ́lé. Àwọn tó bá tún gbọ́ wá ń sìn, ìjọba wọn ti gbé síta pé lockdown stage 4 ó máa bẹ̀rẹ̀ lénìí. Ṣùgbọ́n mi sọ pé lórí irọ́ ni. Kí ni ìdí tí wọ́n fi gbé lockdown yẹn jáde? Ìdí ni pé wọ́n ní tí mú wọn lásọ̀rọ̀ kàbí. Bàbá mi wọ́n ní COVID-19 stage. Lásọ̀rọ̀ kàbí ń bo. Lásọ̀rọ̀ náà ló máa ti ṣẹlẹ̀ àti ní gbogbo ilé àwọn politicians wa. Àwọn politicians. Ibẹ̀ ni COVID-19 stage 4 ló máa sọ̀kalẹ̀ sí gbàǹdùgbàǹdù. COVID-19 máa bá wa dí pẹ̀lú wọn. Ṣùgbọ́n èmi wọ́n sọ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà lórílẹ̀-èdè Nàìjíríà báyìí, ẹ má jẹ́ kí ìjọba Nàìjíríà tì yín mọ́lé ẹ̀ ní kòrónà. Kò sí tó ń jẹ́ kòrónà Nàìjíríà. Ní COVID-19 ṣùgbọ́n àlè sọ pé ẹ máa bomú yín, ẹ máa bomú, ẹ máa fọwọ́ yín, ṣùgbọ́n má jẹ́ kí wọ́n tì yín mọ́lé. Ìdí ni wípé ṣe rí nígbà tí wọ́n tì yín mọ́lé lákọ̀ọ́kọ́ ní last year. Ẹ̀wù adúró ibi tán. Àsìkò ìgbà yẹn, bàbá mi tí ẹ máa gbọ́. Àsìkò ìgbà yẹn òun ni àwọn ìjọba pàyànpàyàn mùjẹmùjẹ yìí náà fi aeroplane gbogbo àṣírí wọn la rí. Wọ́n fi ń já àwọn ohun ìjà ogun olóró sílẹ̀ nínú igbó fún àwọn Boko Haram, àwọn ISIS. Àsìkò ìgbà yẹn wọ́n ń kó oúnjẹ, wọ́n ń kó lọ sínú igbó fún àwọn èèyàn tiwọn.
ṣùgbọ́n gbogbo oúnjẹ tí ó yẹ kí ìjọba àpapọ̀ tí ó fún gbogbo àwọn ọmọ ìlú wọn kó pamọ́ nìkan o ẹ rántí NDDC olórí wọn gbogbo owó tí àwọn ìjọba orílẹ̀-èdè àgbáyé tí wọ́n fi ránṣẹ́ sí wọn kán fi ran ọmọ ìlú lọ́wọ́ tí wọ́n fi ní kó wá ṣírò bó ṣe ṣe mú pé bàbá yẹn dákú sí Nàìjíríà wọ́n ti gbọ́ ẹ̀yin náà ti rántí bàbá wa New Era Jordan wọ́n ní wọ́n gbogbo palliative ṣe ẹ ti rántí kò yẹ kí yẹn kó kọ́ wa lọ́gbọ́n ọ́fíìsì Accountant General of the Federation kò yẹ kí yẹn kọ́ wa lọ́gbọ́n ó yẹ kí gbogbo èèyàn yarí báyìí ni pé ẹ má jẹ́ kán tì yín mọ́lé ṣẹ́ rí ẹ wá jẹ́ kí n sọ àṣírí tó wà ń bẹ̀ eléyìí tí wọ́n fẹ́ fi tì yín mọ́lé yìí náà fẹ́ fi fa iná náà wọ́n fẹ́ fi pa gbogbo òlu run. bẹ́ẹ̀ ni torí gbogbo plan wọn gbogbo rally tá à ń ṣe àwọn ọmọ ISIS Boko Haram Fúlàní tó ń kó wọlé ẹ mọ̀ pé wọ́n lè dàbí alárùn ṣùgbọ́n oró ni wọ́n ẹ mọ̀ pé gbogbo tírélà tó ti fi rù wọ́n wọlé yẹn wọ́n ti pín wọn káàkiri wọ́n fẹ́ fi parí gbogbo plan wọn ni tí wọ́n bá tẹ́ ẹ bá gbà kí wọ́n tì yín mọ́lé kẹ́ ẹ má jáde mọ́ wọ́n fẹ́ perfect gbogbo plan tó ti ní láti gba ilẹ̀ wa láti pa gbogbo ilẹ̀ Yorùbá run àti ilẹ̀ Ìgbò run òun náà máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má jẹ́ kí wọ́n tì yín mọ́lé kò sí kòrónà Nàìjíríà àwa táwa l'Amẹ́ríkà gan táwọn èèyàn kú in millions wọ́n ti tú wàálẹ̀ pátí wà weekend pátí wà káàkiri lójoojúmọ́ làwọn àti jáde lẹ́yìn àti ṣeré jáde ẹ wò ó kò sí kòrónà tẹ́ ẹ bá ń gbọ́ kòrónà ìjọba Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ COVID-19 Buhari president àwọn magu àwọn Gbajabiamila àwọn ó ti ní dementia ẹ bá mi dárúkọ wọn àwọn Lai Muhammed àwọn Adesina àwọn Lai Muhammed Láyà Muhammed Láyà ẹ̀ṣẹ̀un Láyà Muhammed àwọn ní COVID-19 Ṣéhù Mákindé Fáyẹyé Ṣéhù Mákindé Ṣéhù Mákindé bàbá mi ẹ tún ti yípo ẹ ti yúrùpọ̀ ẹ̀ àti Fúlóyè Fúlàní ló bí òun ni bẹ́ẹ̀ á dàbí Fúlàní ló bá yẹn àwọn Ṣèyí Mákindé àwọn Fẹ́mi Fálànà àwọn kí náà ń porúkọ Fáyẹmí Ìṣẹ̀wọ̀kú Tinubu àwọn yẹn ní coronavirus tó ń yọ yín lẹ́nu lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ bá gbà kán tì yín mọ́lé a jẹ́ pé ló bá tán àwa gan tàwa lókè òkun bóyá ká ara dúró sáyé ara wa jẹ́jẹ́ wọ́n fẹ́ pa yín run ni o wọ́n fẹ́ parí iṣẹ́ wọn lórí yín kò sí lockdown ẹ má gbà kí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe rally wọ́n fẹ́ káṣírí wọ́n fẹ́ parí gbogbo iṣẹ́ wọn wọ́n ti kó ohun ìjà olóró wọlé o. wọ́n tẹ̀ ti ń parọ́ ní kò jọ pé irọ́ ni. ẹ ṣe gan ìṣẹ́jú péréte la ní láti lò lórí ètò yìí lónìí a sì máa padà tún gbé bàbá wá o bá a dẹ̀ ṣe máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ léléyìí a máa gbé bàbá wa míì wá sí orí ètò yìí ní ọjọ́ mẹ́jọ òní láti tún wá bá wa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ sílẹ̀ nínú àwọn abala míì lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà yìí ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ Ìjìnlẹ̀ Media School ẹ lè kàn sí wa o àti gbé iléèwé apèdè gbáyé sílẹ̀ ní ìgbà tí a ṣe ayẹyẹ ọjọ́ ìbí ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run wa. ó tẹ̀lé ọjọ́ ìbí náà. kò sí wàhálà a ṣe ń bọ̀ wá ṣe fún yín ní ODTV àrùn. bẹ́ẹ̀ ni ìwé wá ṣe fún wa á jọpọ̀ ẹ̀ pọ̀ wá ṣe tèmi náà ń bọ̀ lọ́nà sátidé tí ń bọ̀ yìí. bẹ́ẹ̀ ni àjọ máa ṣe ni kọ́lọ̀ mo ṣọ́ wájú sátidé ẹ̀yẹn ṣáà ti fún wa ní invitation a máa débẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí a wá béèrè ìbéèrè tí ọpọ́n súnkàn lọ́wọ́ bàbá wa ìṣẹ́jú péréte ló kù tá a ní o kí bàbá ọba wa ṣe pàápàá bí àwọn bàbá ń ṣọnù bàbá ẹ rí wípé àwọn kan wọ́n sọ pé àwọn láwọn ọ̀kàwé ọ̀mọ̀wé àwọn kò fẹ́ sọ àwọn ajàfẹ́tọ̀ọ́ ẹni àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n pera wọn ní olórí ilẹ̀ Yorùbá wọ́n tún wà lára àwọn tí wọ́n sọ àhesọ ọ̀rọ̀ yìí káàkiri wọ́n ní tí Yorùbá bá tẹ̀ pinná kí ni Yorùbá ní kí ni Dáúdà Yorùbá fẹ́ dà wọ́n ní Yorùbá ò láwọn èèyàn tó dángájá tó ọlọ́pọlọ pípé wọ́n ní àwọn àlùmọ́nì ilẹ̀ mélòó ni Yorùbá ní láti fi gbé orílẹ̀-èdè tó dángájá tó làmìlàaka tó dáńtọ́ tó ṣe é mú yangàn láwùjọ tó jẹ́ àwòkọ́ṣe nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Áfíríkà pátápátá èyí tí a jẹ́ lọ́jọ́ kìíní àná láti gbé e kalẹ̀ báyìí bàbá kí lẹ rí sọ sọ́rọ̀ yìí sà. ṣé gan-an o bàbá Ìjìnlẹ̀ good question perfect ẹ rí
sùúrù náà la máa ní àádẹ́ máa mọ̀ wípé ẹni tí ò sí lọ́dọ̀ wa àbí ẹni tó bá ń jẹun nídìí màdàrú kò lè fẹ́ ìtẹ̀síwájú. ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí àwọn tó ń pè ní first world countries. ìyẹn ló túmọ̀ sí pé àwọn countries tó ọrọ̀ ajé wọn tó dáa jù ní gbogbo àgbáyé. According to Human Development Index data of 2020, wọ́n listed 29 first world countries. Now, nínú 29 first world countries yẹn, 24 out of them, or 23 out of them, number èèyàn tí wọ́n ní nílùú yẹn is less than 60 million people. Àwa Yorùbá a tó 65 million ní Nàìjíríà nìkan. Torí ẹlòmíà sọ pé èèyàn mélòó la ní kárìn papọ̀ yíyẹ ló yẹ wá ó dáa kájọ wà together ní kálípọ̀. Ẹ wò ó kò ní ọ̀pẹ 2 heads are better than 1, 2 good heads ni o. Ibi tẹ́ bá ti kó àwọn orí tó dọ́ta jọ kò sí progress níbẹ̀. So now nínú àwọn first world country yìí a máa rí country tó jẹ́ pé wọn ò tó 1 million. A rí country tí wọn ò tó 10 million. Yóò yà yín lẹ́nu gan tí n bá bẹ̀rẹ̀ sí dárúkọ wọn fún yín. New Zealand, Israel, New Zealand, Israel 9 million ni wọ́n o. Austria 9 million ni wọ́n o. Sweden 10 million péré ni wọ́n. Greece 10 million péré ni wọ́n. Portugal 10 million péré ni wọ́n. Australia 25 million péré ni wọ́n. Canada lónìí tó wà lára àwọn country tó strong jù lágbàáyé 38 million péré ni wá o. So kí wá lóde tí wọ́n máa sọ fún yín pé 60 million is not enough. Ẹ bá mi gbé kẹ̀kẹ́ kan, ẹ bá fi kẹ̀kẹ́ kan ránṣẹ́, màá máa gun kẹ̀kẹ́ bọ̀ Canada, mò ń bọ̀ next month. Mò ń bọ̀ wá jọ èyí ń bẹ̀. Bẹ́ẹ̀ ni o, so àyè pọ̀ o. So you see, àyè sọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ àwọn ọlọ́tẹ̀ ni o, ẹgbìnrin ọ̀tẹ̀ pátápátá la bá ń bẹ̀. Àkànléyàn lásán, àwa la ní àwọn èèyàn torí wọ́n pé jù, àwa la ní àwọn èèyàn tó kàwé jù, àtúnṣúmọ́ odò, àtúnmọ́ Atlantic Ocean, àtún ní defence structure tó solid, àdẹ̀ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ́ṣẹ̀, àti wà organized kó tó di pé àwọn òyìnbó dé. A ní parliamentary system of government, a ní ceremonial kings, a ní constitutional monarchy, a ní Yorùbá customary law kó tó di pé òyìnbó dé. So we were civilized, we were organized, we have everything that we need to succeed as a country. Ẹ má jẹ́ kí anybody kó tàn yín jẹ o. So bó ṣe jẹ́ nìyẹn o, ká ṣe ní ṣókíṣókí bẹ́yẹn. Ọmọọba, àbẹ́rẹ́ pásìkò wa ti ń lọ, ìbéèrè dẹ̀ ṣe pọ̀ wájú bíbá. Ǹjẹ́ sáà ní sí ojú òpó lẹ̀ káwọn Yorùbá bàbá wa wọ́n béèrè ọ̀rọ̀, ká wá mú àwọn ìbéèrè tó kù ká dá a sí di ọjọ́ míì nígbà tá a bá tún máa gbé bàbá wa wá. Àbíkílẹ̀ wíwà. Bàbá mi, ìbéèrè kan wà tá a máa tán gbọ́dọ̀ treat kí wọ́n tó lọ. Kó tó di pé ẹ máa ṣí ojú òpó sílẹ̀ yìí mi ìmọ̀ bóyá ẹ gbà mí láyè ká béèrè ìbéèrè. Ó yá, ẹ tẹ̀síwájú. Torí tó máa ràn wá lọ́wọ́ ni. Bàbá wa yọ̀ ń bọ̀. Gẹ́gẹ́ bí torí àwọn ẹlẹ́rù, àwọn tí wọ́n sọ pé àti ìtò yẹn náà pé kárìnkápọ̀ yẹn kinní kankan bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ wọn ẹlòmíì tẹ̀ tí wọ́n pé báwo la ṣe fẹ́ ṣe ètò orílẹ̀-èdè Nàìjíríà gbogbo orílẹ̀-èdè Yorùbá wa. Ẹ jọ̀ọ́ kí ni best system of government fún Yorùbá nation? Tẹ́ mọ̀ wípé pé kinní yìí ẹ mọ̀ pé orílẹ̀-èdè ìṣàkóso Nàìjíríà ó dàrú ni, ó dojúrú ni, kò work. Ṣùgbọ́n tábà ń sọ nípa Nàìjíríà ti kọlu òbe láyé Nàìjíríà ti wọ́. Ó kọlu òbe. Ẹ mọ̀ pé àwọn èèyàn ẹ̀rù máa bà wọ́n pé ṣebí the same people, kó má jẹ́ pé the same people àti the same thing náà máa fi rúùlù Yorùbá nation. Kí ni best system láti tó jẹ́ pé Yorùbá nation a máa incorporate tó jẹ́ kó máa fi work well fún wa tínú àwọn èèyàn máa dùn pé ìjọba lélẹ̀. Ẹ bá wa ṣàlàyé. Ìbéèrè yẹn dùn mọ́ mi inú. My belly is so sweet. Ẹ̀rí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀, ọ̀rọ̀ wa kò le rárá. A ní Western Nigerian Constitution. Ẹ wò tá a bá kàn mú ìwé yẹn tá a gbọ̀n pẹ́pẹ́pẹ́ tá a kàn modify ẹ̀ díẹ̀ kó fi wà in line with the new system of the world. Ó ti tán. The best system of government for us is socialist capitalism.
which is a combination of ẹ máa bá wa ìyẹn túmọ̀ túmọ̀ ẹ̀ sí pé àyè wà fún ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ajé láti sọ̀rọ̀ ajé kó mèkì. wọ́n ní kẹ́ ẹ bá wa tú bàbá. ó tẹ̀ fẹ́ ká mi lẹ́yìn. bẹ́ẹ̀ni so socialist capitalism yẹn socialist capitalism yẹn ìyẹn ni wípé àwọn tó fẹ́ ṣọrọ̀ ajé wọ́n láǹfààní láti ṣọrọ̀ ajé láti lówó láti débi kíbi tí wọ́n bá fẹ́ dé but all the same àwọn tọ́lọ́run bá wá bùkún tọ́lọ́run gbé lọ́wọ́ sókè wọ́n á tún máa ran àwọn tí ò bá tí ì ní tó ìyẹn náà la ní tẹ́lẹ̀ tó fi di pé wọ́n gbọ́ owó jọ lọ́wọ́ àwọn èèyàn tó ń ta kòkó wọ́n sì fi ran gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ní school so owó ìyẹn túmọ̀ sí pé the strong will be allowed to succeed but the strong will also help the weak. So àwọn alágbára wọ́n ràn ní socialist capitalism. Bẹ́ẹ̀ni in a parliamentary system of government. Now what does this parliamentary system of government ó mean wípé tá a bá fẹ́ vote ní máa vote for president ní máa vote for prime minister. No. Ẹ dúró bàbá ẹ dúró. báwo ni wọ́n ṣe máa wá dépò ìjọba. ẹ ti sọ socialist capitalism. ẹ wá ti sọ pé kí ni ẹ pè yẹn. parliamentary system of government. ó yẹ bá wa ṣàlàyé yẹn fáwọn èèyàn wa. So parliamentary system of government yẹn ó túmọ̀ sí wípé kì í ṣe pé a fẹ́ vote fún ẹnìkan láti di president no àwọn èèyàn á máa vote fún àwọn tó bá wà ládùúgbò wọn tí wọ́n mọ̀ tó súnmọ́ wọn ní tó àwọn yẹn ló máa jẹ́ bí ìtumọ̀ ìta ní lónìí tó jọ bí senate wà àti house. So party tí ọmọ ẹgbẹ́ ẹ̀ bá wá pọ̀ jù ní house leader party yẹn right láti lead the country ìyẹn ni wọ́n practice ní Canada ìyẹn ni wọ́n practice ní London. Ṣé wá rí advantage yẹn ni wípé everybody á fẹ́ present the best candidate wọn at the grassroots level kó lè wọlé. Now tí ẹ bá ní majority so kò guarantee kò show of anybody láti di prime minister ẹni tó bá ní majority ni. Now majority yẹn dẹ̀ ní every 6 months ni wọ́n máa vote ó gbọ́dọ̀ máa ní 60% vote of confidence. Any 6 months tí o bá ti ní 60% vote of confidence wọ́n á yọ. So ó máa fẹ́ ṣiṣẹ́ káwọn èèyàn lè rí i dáadáa. Bẹ́ẹ̀ni. Gbọ́n ẹjọ́ ṣàṣe ìgbà tẹ́ni pé kò ní choice every 6 months. Ìgbà tẹ́ni political party tó bá ní the highest number of people nínú parliament ló máa jẹ prime minister. Ṣé wọn wá ní máa lo ọ̀nà awúrúju láti kó àwọn èèyàn wọn síbẹ̀ kán lè pọ̀ sí i? Ṣé bí àwọn èèyàn ẹ mọ̀ pé a ti ní free and fair election. Bẹ́ẹ̀ni. Ṣé bí ẹni tó bá wù wá la máa vote fún. Aráàlú ló máa vote. Ìsáni vote fún olórí burúkú tó bá gbé wá. Èèyàn tí mo mọ̀ pé ó lè ṣe tó tẹ́ mi lọ́rùn ó ní máa vote fún. Ó dẹ̀ ti ṣiṣẹ́ tí mò ń rí. Tó ta ti rí tá a mọ̀. So ìta bá dẹ̀ vote fún náà tí ò tó tẹ́ wa lọ́rùn àtúpè padà. So ibi tí parliamentary system of government is a government of popularity. Ìgbà tí ò bá ti popular báyìí easily kò tiẹ̀ sí kíákíá ó ti yọra ẹ̀. So ìta máa bẹ àwọn house wa lónìí pé impeach Buhari resign Buhari ti kú Buhari ti ní mental problem Buhari ní Down syndrome kìíní kan kò ní nídìí. Every 6 months ni wọ́n test the popularity ẹ̀ every time tó bá ti fail is gone. So that is what we need and that is what we make us Yorùbá máa dùn gan. Tó bàbá wa ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa láti ilé ó nìyẹn ẹ má jẹ́ ká bẹ̀rù lórí pé báwo la ṣe fẹ́ ṣe ìjọba Yorùbá. Àwọn èèyàn wa Ọlọ́run kẹ́ wa púpọ̀ pẹ̀lú àwọn ọlọ́pọlọ pípé àní mo ní àwọn bàbá kan tó jẹ́ pé wọ́n ti ń sọ wípé èmi ní òye mo ní ìmọ̀ nípa báyìí mo fẹ́ ran orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́ tá a bá ti bẹ̀rẹ̀ àwọn nǹkan tó lágbára gan màmá ní á ṣàmà yà mí lẹ́nu ẹ má jẹ́ kẹ́rù bà wá pé báwo la ṣe fẹ́ ṣe ìjọba orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin náà sì gbọ́ báyìí irú ìjọba wo ni lọ́dún tó eléyìí kó jẹ́ pé láàrin oṣù mẹ́fà kó tó di oṣù mẹ́fà ẹ mọ̀ pé competition máa wà gan ni bàbá mi. Bẹ́ẹ̀ni. Wọ́n máa sáré léra wọn ní pé ìbáṣeré ṣiṣẹ́ àwọn èèyàn ò ní dìbò wọn ò ní dìbò fún mi padà oṣù mẹ́fà. Bẹ́ẹ̀ni ọmọọba o ẹni nǹkan tí wọ́n yà mí lẹ́nu jù nínú àwọn nǹkan tí bàbá wa ti kà sílẹ̀ pé bàbá wa Awólọ́wọ̀ pé wọ́n achieve láàrin ọdún bíi 6. Wọ́n ní Oòduà investments
more than about 53 nílé iṣẹ́ Oòduà investment wọ́n dá sílẹ̀ láàrin ọdún mẹ́fà yìí o. láàrin ọdún mẹ́fà láàrin ọdún mẹ́fà wọ́n ní ojú pópónà márosẹ̀ tí Awólọ́wọ̀ ṣe láàrin ọdún mẹ́fà yìí ó times 10 yìí tí àwọn òyìnbó ti ṣe ní gbogbo ọdún tó fi rúlu wa. láàrin ọdún mẹ́fà yìí ni wọ́n ní skyscraper àkọ́kọ́ ní Africa, the first Olympic stadium ní Africa, the first television station ní Africa, the first kíni kan pé free education in Africa, the first free health in Africa, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó yá ni lówó pọ́pọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n kọ́mẹ̀ntì bàbá wa kan wọ́n ní. pẹ̀lú owó kòkó nìkan láti ṣe owó kòkó nìkan. in fact mo gbọ́ pé 10 billion pounds ni bàbá Awólọ́wọ̀ náà tún fi achieve gbogbo nǹkan tún achieve nígbà yẹn. 10 million pounds. owó nìkan dẹ̀ ni. bẹ́ẹ̀ ni àti owó orí. nìkan bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ pé owó iná ló ti lówó orí ṣe báwa tó ta kòkó náà ló ń sanwó orí. bẹ́ẹ̀ ni àwọn náà ni. ẹ wo ọmọọba. bàbá mi tẹ̀ ti sọ wọ́n ní àwọn fẹ́ràn bàbá wa Kóredé Lawal Ọláǹrewájú wọ́n ní àwọn máa fẹ́ràn irú ìjọba bẹ́ẹ̀ o ṣe rí pé a ní láti máa polongo irú nǹkan báyìí. bẹ́ẹ̀ni àwọn tí wọ́n bá lè bá wa tá a bá lè kọ́ ti ẹnu bí tán ti ṣàlàyé irú ìjọba pé ìjọba tá a fẹ́ máa rọ̀ ní Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá torí ó yẹ kó yé àwọn èèyàn dáadáa tó bá sẹ̀ǹdẹ̀ sí rí pé irú ìjọba tá a máa rọ̀ ń relé o àwọn èèyàn á túbọ̀ tún sáré sínú agitation yìí pé ó dàbí pé orílẹ̀-èdè Yorùbá yẹn ní ká gbà kíákíá o. nǹkan tá a nílò láti máa fi bọ́ àwọn èèyàn wa leléyìí ọmọọba. ojoojúmọ́ lóòrèkóòrè. wọ́n lè mọ ibi tá a ń lọ. torí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ta ló fẹ́ jẹ olórí wa báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ ọ̀nà wo la fẹ́ gbé gbà ìdílé tá a fi gbé bẹ́ẹ̀ ni. àwọn èèyàn tiẹ̀ ti ń sọ pé wọ́n ní Tinubu ló máa wá jẹ pírẹ́sídẹ̀ǹtì wa pé kínní kan ni wọ́n máa continue bẹ́ẹ̀ ni gangan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tẹ̀ ṣàlàyé ìlérí kílẹ̀ rí sí báyìí nísìnyí ẹ tún bá wa ní àárín ìṣẹ́jú kan ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn bó ṣe máa rí. ẹ ṣe púpọ̀ ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe máa sọ àwọn tí òye náà ni anybody ò lè wá sọ pé òun ló fẹ́ jọba because a ti máa ní free and fair election a dẹ̀ ní good population census àmọye èèyàn tó wà everywhere ẹ lè create kò dẹ̀ sáyè tọ́gì báwa bá fẹ́ vote ní Canada mo lọ máa ń wo àwọn èèyàn tó ń vote kò sí police ń bẹ kò sí sójà ń bẹ ọ̀sẹ̀ kan la fi ń vote ẹ ti lè máa vote online bẹ́ẹ̀ ọjọ́ superstore tẹ́ ti ń ra gàrí tẹ́ ti ń rẹwà ibẹ̀ lẹ́kọ̀ọ́ kò sí tẹ́ ti tíkì pépà kò sí sójà kò sí police irú nǹkan táwa náà máa ní nìyẹn so kò sí àwọn onímọ́tò kan tó máa yìnbọn fáwọn èèyàn àbí tí ó máa ju tear gas látòkè so tó bá tẹ̀ wá lọ́kì pé bàbá Tinubu tẹ̀ wá lọ́kì wọn tẹ̀ wá pátì wọn wá wọ wọn ní èèyàn tó pọ̀ jù wọn á di prime minister every 6 months wọn máa yẹ̀ wọ́n wò so mo sọ wípé even kéèyàn wọ́ọ̀sì tó bẹ́ẹ̀ á sún ṣòkòtò ẹ̀ sókè ọkùnrin fẹ́ kọ́ yóò tí ó bá dẹ̀ sún ṣòkòtò sókè ó ti lọ nìyẹn o kò jù bẹ́ẹ̀ lọ. bàbá wa kan ti sọ pé I cannot wait this is the kind of country we have been waiting for ẹ ṣeun ẹ ṣeun bàbá wa torí àkókò wa àfẹ́ jẹ́ kí program yẹn kó máa pẹ́ jù kó lè nítumọ̀. bẹ́ẹ̀ ni kó lè nítumọ̀ torí ibi tẹ́ ẹ bá dé àwọn ìbéèrè kún wà tó làmìlaka tó làkàkì bí ọ̀rọ̀ bàbá àròpọ̀rẹ́ ó ló làkàkì àwọn ìbéèrè kún wà tó jẹ́ gbòógì tó jẹ́ pé àní béèrè lénìí torí ọjọ́ míì tá a bá ń gbé yín bọ̀ káwọn èèyàn máa kíni kọ́ fún wọn máa dá tòló pé ọjọ́ wo ni bàbá Yọ̀ǹbọ̀ tún bọ̀ o káwọn náà lè wá darapọ̀ mọ́ ètò ìyé. ẹ jẹ́ tún fi kún bàbá ìjìnlẹ̀ ṣe rí bàbá wa Yọ̀ǹbọ̀ wọn tí ì tún kankan síta. ẹ lọ bá wa máa wá ìbéèrè nípa gbogbo tó rú yín lójú nípa ọrọ̀ ajé ẹ lọ bẹ̀rẹ̀ sí ní wá sílẹ̀. ìjọba tiwantiwa Yorùbá gbogbo tẹ́ bá fẹ́ mọ̀ nípa ohun tó wà nílẹ̀ wa ọrọ̀ ajé wa nǹkan ní wa bá a ṣe máa ṣe ẹ lọ tọ́jú àwọn ìbéèrè yín torí ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ máa rí àwọn èèyàn wa lórí ìkànnì yìí ẹ lè rí wọn lẹ́yọ̀kan lè rí wọn ní méjì tó máa fohùn jóun tó rọrọ̀ nítorí náà a máa ṣí ojú òpó sílẹ̀ fún ìṣẹ́jú díẹ̀ ń sìn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ bá wa pè ní kíákíá ní kọ́mọ́nkówó. káwọn èèyàn others ká má jẹ́ kí wọ́n dé position àbí now anybody tó bá jẹ́ citizen gẹ́gẹ́ mo ṣe sọ lè stop wọn láti má contest it's okay you can show interest but fúnra wọn náà máa léra wọn dànù because imagine election tó jẹ́ pé ẹ ráyè sanwó fún anybody tẹ́ bá tẹ̀tí sanwó tí àbí wọ́n ti jù yín sẹ́wọ̀n or tí ẹ ráyè intimidate àwọn èèyàn pẹ̀lú tọ́ọ̀gì àbí pẹ̀lú police pẹ̀lú sójà ẹ̀yin tẹ́ bá ti selection ní advanced country ẹ mọ nǹkan tí mò ń sọ kò sọ́lọ́pàá kò
kò sí anybody tó ń yìnbọn fẹ́ anybody, kò sí sójà. So people will be able to vote for their conscience. I mean, based on their conscience. Ẹni tó bá dẹ̀ trust wọ́n fi kó lè ṣe, òun ni ó máa ṣe. So bó ṣe jẹ́ nìyẹn o. And then if abatẹ wá rí àwọn tó ẹni báwo la ṣe fẹ́ mẹ́ni tó ní tó jẹ́ criminal, ẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún yín o, torí system ta ní ni o, àmọ́ criminal o. Gbogbo àwọn SS wa, DSS, military intelligence, police intelligence, wọ́n ní dossier gbogbo àwọn olóṣèlú wa, àwọn ọba wa, àwọn gbogbo criminal, wọ́n ní gbogbo ẹ̀ lọ́wọ́. But system will encourage wọn láti sọ̀rọ̀ àbí láti ṣiṣẹ́ lórí ẹ̀. That's why tẹ́ ẹ̀ ṣe rí. So tá a bá ti lo Odùduwà nation, Yorùbá nation, gbogbo record yẹn ò sọnù, is still available. And then even tí wọ́n bá fẹ́ fún wa, ẹ bá kàn fún àwọn Israeli ní owó kékeré kan, they are very good in intelligence. Wọ́n á dìgì gbogbo ẹ̀ jáde fún wa. Gbogbo yẹn la máa fi tì wọ́n lọ kọ́ọ̀tì tá a máa fi sọ wọn mọ́ prison. Gbogbo táwọn náà rò nìyẹn tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ máa support wa ń sìn. Àwọn náà mọ̀ pé ẹ̀wọ̀n ń dúró de àwọn bó ṣe rí nìyẹn. Ní bèbè òmìnira. Orílẹ̀-èdè wa á dúró, orí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Lórí nǹkan tí bàbá wa Yombo sọ kàn ìyẹn pé bí wọ́n ṣe máa wú gbogbo àwọn tó pamọ́ lójú àwọn èèyàn, ṣùgbọ́n tó ṣe kedere lójú Ọlọ́run nìkan gan kọ́. Ẹ wo àwọn kan wọ́n ní intelligent, wọ́n ló ṣe kedere lójú wọn ni. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti jẹ gbìngbìn, ẹ má jẹ́ kẹ́rù báyìí. Ẹ̀yin ìyá, àwọn ìyá náà jẹ gbìngbìn o, àwọn ìyá lọ́jà, àwọn ìyá sẹ́nítọ̀, wọ́n pọ̀ bẹ́ẹ̀, àwọn ìyá oníjẹkújẹ, ṣùgbọ́n ẹ má jẹ́ kẹ́rù báyìí. Ṣé ẹ rí ẹ̀yin ẹ darapọ̀ mọ́ Yorùbá nation, afẹ́kẹ́ ẹ tún wà yín ṣe ni, afẹ́káyé yín kó wuyì, afẹ́ ra ìgbà padà fún yín. Bẹ́ẹ̀ ni, so ẹ má jẹ́ kẹ́rù báyìí gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ ti jẹ gbìngbìn pé àṣírí máa tú o, wọ́n máa tì mí mẹ́wọ̀n ni wọ́n máa ṣe kinní kan. Ẹ̀yin ẹ darapọ̀ mọ́, ṣùgbọ́n ẹ tọwọ́ ọmọ yín bọ̀ṣọ, ẹ jẹ́ ká yé mí, ẹ jẹ́ ká mí, ẹ jẹ́ ká breathe. Let's go. Ẹ ṣe ọmọ ọba, ẹ má bínú, àwọn tó bá support wa ń sìn, ìyẹn ni wọ́n pè ní plea bargain á wà fún wọn o. Wọ́n ní window láti plea bargain yẹn jọ pé a jọ discuss, a máa lenient pẹ̀lú wọn. Wọ́n ní window láti dá àwọn owó bu yẹn padà àbí kán wá invest ẹ̀ sínú development country wa. A ní òkè lọ́dún mẹ́ta. Ẹ farabalẹ̀ ṣàlàyé fáwọn èèyàn wa dáadáa. Ẹ mo ní àwọn èèyàn tó bá support wa sí ìtaari pé wọ́n ṣípá, àwa náà á gbé wọn tá a bá ti wà ní Yorùbá nation. A ní plea bargain pẹ̀lú wọn, ìyẹn ni pé a jọ sọ̀rọ̀, a jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn, a lè ní òkè afúnyín lọ́dún mẹ́ta o, gbogbo àwọn owó tẹ́ ti lọ kó pamọ́ yẹn bá wa dá padà. Àti ẹ̀bùn yín, àmọ́ ẹ fẹ́ fi invest sí Nàìjíríà. Tẹ́ bá kó wá sí Nàìjíríà, tẹ́ invest sí electricity o, sí water o, síbi iṣẹ́ o, ẹ sì máa keep ẹ̀, wẹ́ẹ́ máa manage ẹ̀ níbẹ̀. So that àwọn èèyàn fi ríṣẹ́, àwọn èèyàn fi lọ ẹ mọ̀ win-win nìyẹn. Instead owó yẹn máa lọ sùn ní Switzerland, á dẹ̀ wà ní Nàìjíríà. So gbogbo yẹn la máa ṣe fún àwọn tó bá tètè jáde ń sìn o, tó support wa o. Kì í ṣe àwọn tó wá ń gbà tá a ti gba orílẹ̀-èdè yẹn tán o. Àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá tètè ṣíwọ́ ń sìn, àwa náà ò ní gbàgbé. So opportunity ni o láti tún ìwà ara wọn ṣe. Another thing tí mo tún fẹ́ fà ní pé gbogbo èèyàn àyè wà o, gbogbo èèyàn tó bá gbọ́ mi sìn máa ẹ má bínú, ní Nàìjíríà ni o, ní abroad in everywhere o, ẹ tètè darapọ̀ mọ́ wa, àti gbogbo ẹ̀yin náà tí a mọ̀ pé kò easy fún artificial poverty lẹ́ ń face. Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà o, Yorùbá land Ọlọ́run dá. Òyìnbó ló dá company Royal Niger Company lẹ̀, tẹ́ bá lọ wo ẹ lọ Google ẹ̀, Royal Niger Company logo wọn nígbà yẹn náà la ṣe ń lò ní logo Nàìjíríà. So it's a business and it was just logo Royal Niger Company. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé òyìnbó pé Ọlọ́run ò dá ibi tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn, Ọlọ́run ò dá Nàìjíríà, ẹ tún sọ láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà. Business venture ni Royal Niger Company ni British. Àwọn British, àwọn òyìnbó ni wọ́n pín gbogbo Africa, ni wọ́n pín Nàìjíríà fún gbogbo àgbègbè Nàìjíríà fún àwọn British. So wọ́n sọ ní Royal Niger Company. Yorùbá land in Ọlọ́run dá. So business ni Royal Niger Company jẹ́ fáwọn British. Now business yẹn láti jèrè ń bẹ̀ ni wọ́n bá dé. Now tẹ́ bá lọ Google Royal Niger Company,
logo company yẹn òun náà ní coat of arm Nàìjíríà lọ́jọ́ tó ṣé ń gbọ́ logo coat of arm tá à ń lò odidi onílẹ̀. coat of arm logo company ni bẹ́ẹ̀ ni, so it's a company. Nigeria is a company. It doesn't benefit the people that are in the country. So ẹ darapọ̀ mọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa, ẹ darapọ̀ mọ́ Ìlànà Ọmọ Oòduà. We need more people. We need to mobilize more people, and this is the opportunity. Ẹ̀yin tẹ́ ń bá wa sọ̀rọ̀ sàyìn sọ̀rọ̀ wa bàbá wa ìyá wa, ẹ máa bá wa rán àwọn èèyàn létí Ìlànà Ọmọ Oòduà across the world. Ibikíbi tẹ́ bá wà, ẹ darapọ̀, ẹ fẹnu ṣe, ẹ fi owó ṣe, ẹ fi ara ṣe, anything tẹ́ bá fi ṣe, àgbájọwọ́ la fi ń ṣọ̀wọ́, ẹ ṣáà bá wa dá sí. And then this is the time. Ogun ti débodè, ẹ má jà tanra wa. Lẹ́yìn ọ̀rọ̀ finance yìí tá à ń sọ yìí, lẹ́yìn ọ̀rọ̀ economic advancement, ogun ti dé. Àwọn people yìí, Pharaoh kò sí Pharaoh tó fẹ́ kí káwọn ọmọ Israẹli lọ. Ẹ lè ráwọn ẹrú tẹ́ ń gbádùn wọn, tẹ́ ń lò wọ́n lòkulò bí omi òjò, kẹwàá lẹ́fi wọ́n lẹ́rọ̀. So ní gbogbo nǹkan tẹ́ ń rí yìí. So we must be ready to defend ourselves. Ìlànà Ọmọ Oòduà is a peaceful organization, but we also believe that people must defend themselves when they come to kill them and rape them. So ẹ darapọ̀ mọ́ wa o. Join us in mobilization. Join us with your money. Join us with your time. Àwọn èèyàn tẹ̀ tí ń ju love and like sí wọ́n ń ju love òdòdó oríṣiríṣi, wọ́n ń ṣe thumb up, I love you. Fún bàbá wa Yọ̀ǹbọ̀ Adéwuyì, ẹ ṣeun, ẹ kú àtótónu. Ìjìnlẹ̀ bámbám, ṣé a rí kọ́là kankan ń bẹ̀ yẹn ní àdúgbò yìí? Kò sí kọ́là mọ́, ká máa palẹ̀mọ́ díẹ̀ ló kù. Ṣé ẹ tiẹ̀ ríbi tí bàbá wa fi orí tì sí yẹn? Mo like ẹ rí báwọn èèyàn ṣe ń ṣe thumb up, náà ṣe good, náà ṣe yes, we fight, we move. Àdúpẹ́ gidigidi lọ́wọ́ yín bàbá wa, ẹ kú àtótónu. A lè sọ tán torí pé ìjìnlẹ̀ ni bí orúkọ ìkejì mi ń bí báyìí. Lọ́rọ̀ orílẹ̀-èdè Yorùbá, ọrọ̀ ajé wa gan ohun ìjìnlẹ̀ ni. Wọ́n wà pé ìlú tó jẹ́ pé àti wọ́n ti gbọ̀ngbọ̀n kò wá gbẹ mọ́ èyí, wọ́n ṣà ń kó pamọ́ síbì kan náà ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àsìkò ti tó tí gbogbo ọmọ káàárọ̀ òjìrè yóò máa jẹ ọrọ̀ orílẹ̀-èdè wọn. Bàbá mi Ìjìnlẹ̀, kí lẹ rí sọ ká tó di pé a palẹ̀ mọ́ kúrò lórí. Ẹ ti sọ gbogbo ẹ̀, bàbá wa náà ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ̀yin èèyàn wa tí ẹ wà nílé, ẹ jẹ́ kí. Ó dàbí pé àwọn èèyàn ń pè wọlé ń bí. Ok, ẹ ti ní pè bẹ́ẹ̀ yẹn. Hello. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò. Yorùbá nation tá a lé ohun àtẹ̀wá lọ́wọ́ lágbára Ọlọ́run. Àmín àṣẹ Èdùmàrè. Ṣé ní ìbéèrè fún àlejò wa? Wà ní ká kí yín ni o. Ẹ ṣeun. Àkàn ní ká kí wọn. Àwa ti gbọ́ gbogbo explanation wọn ti gbọ́ o, so ẹ ṣe gbọ́ sá o. Thank you sir, ẹ ṣe. Kí lorúkọ? Àmín. Kí lorúkọ yín àti ibo lẹ ti ń pè wá, orílẹ̀-èdè ibo lẹ ti ń pè? Adéyẹmí Fẹ́mi lorúkọ mi. Ní Odùduwà Yorùbá nation ni o. Lẹ́yìn tí ń pè. Báwo ni lockdown lọ́dọ̀ yín? Wọ́n ní location náà fẹ́ lock Yorùbá nation down. Ṣé òótọ́ ni? Àwọn ò bá wọn ṣe lockdown, àwọn lọ sí ibi iṣẹ́ o. Ẹ lọ bí iṣẹ́ ẹ lọ fúnra lé o. Ẹ má jẹ́ kí wọ́n tì yín mọ́lé o. Kò sí coronavirus. Irọ́ ló wà ń bẹ̀, bá a sọ fáwọn èèyàn wa. Wọ́n ṣèyàn gidi, wọn lè tì wá mọ́lé o láyé. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ó dàbọ̀. Tó wọ́n kàn fẹ́ kí bàbá wa ní Ìjìnlẹ̀, over to you. Prophet Ọlájídé Ajíbọ́lá, ẹ ṣeun bàbá mi. Ó yá, ẹ gbóhùn sókè bàbá. Tó ẹ̀yin èèyàn wa, jẹ́ kí torí a ti lo wákàtí kan, ó ti lé dáadáa. Àti ẹ̀ ti fẹ́ lo wákàtí kan àti 20 ìṣẹ́jú, àti sọ pé wákàtí kan la fẹ́ lò tẹ́lẹ̀, ṣùgbọ́n kó lè dá náà ni torí tábà ní ká tú bàbá wa lẹ̀ lónìí bí wọ́n ṣe ń sọ tó ń dùn mọ́ wa, àní mẹ́nu dákẹ́, ṣùgbọ́n èyí tó jà dúbẹ̀ ni wípé gbogbo wa pátápátá ẹ jẹ́ kí á dìde ká túyàyà o níbikíbi tí a bá wà lórí igun mẹ́rin àgbáńlá ayé pátápátá, kí a tètè máa lọ ká máa tẹ̀lé iṣẹ́ tí à ń ṣe yìí káàkiri. Ẹ jẹ́ kí a jọ gbé, kẹ́yìn ó gbé, kémi ó gbé, kí gbogbo wa ó jọ gbé pátápátá, kí gbogbo ẹ̀ kí ó lè ṣe kíni, kó lè dùn, kó lè tùbà, kó sì tún lè túṣẹ́ ní gbogbo ẹ̀yin èèyàn wa nílé. Ẹ má gbàgbé Ìlànà Ọmọ Oòduà International
lórí Facebook ẹ lọ máa tẹ̀lé péjì yìí o, ẹ máa tẹ̀lé péjì yìí, ẹ má jẹ́ kí ó jẹ́ àwa nìkan ni àwa ń bẹ̀ tó yẹ pé akọ̀ọ́rìn poroporo kiri ní ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí a jọ ṣe, kẹ́yìn ó gbé kémi ó gbé. Ẹ má tún gbàgbé náà Ìjìnlẹ̀ Media School tí a sọ ní òpin ọ̀sẹ̀ yìí láṣẹ Ọlọ́run ọba, òpin oṣù yìí a máa bẹ̀rẹ̀ iléèwé náà ní pẹrẹu. Ẹ kàn sí wa, ó dàbí ẹni wípé a rí ìpè kan, ẹ jẹ́ ká sáré gbé ìpè yé kí àtúntò kí bàbá wa pé ó dàárọ̀ lónìí. Àsìkò wa ti lọ wẹjọ ìṣẹ́jú méjì péré la. ẹjọ́ kọ́là kan sì wà, ẹ má bínú o. Ẹjọ́ ìṣẹ́jú kan péré, ó yá kíákíá. Kò tẹ̀ nípọ̀, kò ní pẹ́ àtọ̀. Ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ́ wà lórí ìkànnì tẹ́ bá wà ní Western Canada. Á bẹ́tà ẹjọ́ yẹn àwa tá wà ní Western Canada. Màá dẹ̀ fẹ́ kí Mr. Oyombo kan sọ gbogbo àwọn provinces tó kàn practice Western Canada yẹn fún wa. Gbogbo àwa tá wà ní provinces yẹn ní Canada. Ẹjọ́ ẹ send message sí Ìjìnlẹ̀ because number Mr. Oyombo níbẹ̀, but ẹ send message sí Ìjìnlẹ̀ so ó máa dọ́dọ̀ wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Western Canada. Ẹ sanwó ìpolówó ọjà. Ó yà mí lẹ́nu pé a rò pé Paul ni àmọ́ pé polówó ọjà Canada ló ń sọ. Ọ̀rọ̀ lànà náà náà sọ, ọ̀rọ̀ wa náà ni wọ́n sọ. Ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ìyá wa Davis. Yes, ẹ jọ ẹ̀yin tó bá wà ní Canada ìlúkìlú tẹ́ bá wà ẹ wá ìlànà tó wà níbẹ̀ kẹ́ join o. Ní Canada àní ìlànà Western Canada ó comprise of provinces of Manitoba, Saskatchewan, Alberta, British Columbia. Bẹ́ẹ̀ni àwa nìyẹn, so ẹ send the number yín, ẹ send ẹ sí bàbá Ìjìnlẹ̀, á dẹ̀ dé ọ̀dọ̀ gbogbo àwọn tó ń darí Western Canada. Àbí sí ọmọọba bàbá Ìjìnlẹ̀ àbí ìyàwó ọmọọba Adéjọkẹ́. Nọ́mbà wa méjèèjì ti wà lójú agbágbé. Bẹ́ẹ̀ni ẹ ṣe gan ọmọọba ṣáà ní máa dágbére báyìí. Bẹ́ẹ̀ni àjọkò lè di. Wọ́n ní ẹ fẹ́ lọ jẹ sàárì. Lẹ́yìn tá àwẹ̀ parí tí ọmọọba gbà wẹ̀. Ẹni mi ìgbà àwẹ̀ wà o, àwẹ̀ torí orí Odùduwà gan lẹ́nìí yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní kíní ẹjọ́ ìwà fún prayer tẹ́ bá fẹ́ ẹ lè message mi, a máa send link sí yín. Ìgbà wo ni prayer yẹn máa wáyé? Kí lẹ wí? Ìgbà wo ni prayer yẹn máa wáyé? Aago 3 ti EST Eastern US. Aago 3 ó máa jẹ́ aago 8 Odùduwà, aago 8 Odùduwà ní gbogbo ọjọ́ Tuesday. Ẹ send link sí wa tá a bá tẹ̀lé wọlé láago 8 tó rá máa wà lórí ètò ìgbà yẹn. Bẹ́ẹ̀ni ẹ bá wa share fáwọn èèyàn, ẹ lè bá wa share fáwọn èèyàn. So gbogbo ọjọ́ Tuesday aago 8 Odùduwà òun la máa ń pàdé fún àdúrà fún orílẹ̀-èdè wa, fún ilẹ̀ Yorùbá. Sì máa ń àwẹ̀ náà ń lọ gbogbo ọjọ́ ìṣẹ́gun. Ọlọ́run á gbọ́ tiwa bá a ṣe ń ja tinú ẹ̀mí, à ń ja tinú ara, à ń ja torí afẹ́gùn. Ọlọ́run á gbọ́ tiwa. Ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò tòní, a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Wọ́n ní bàbá Ìjìnlẹ̀ mo sì máa rose class kò ń dùn kó pẹ́ àbí. Bẹ́ẹ̀ni wọ́n ní bọ́ọ̀lù ẹ̀yẹ tí kò sí mi lẹ́nu ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òǹfà òfin. Òǹfà ọ̀nà fún ó ní ò jẹ́ o bàbá, a ní ọ̀pọ̀lọpọ̀ láti sọ ṣùgbọ́n díẹ̀díẹ̀ jẹ́ ká máa tọ́ra wa lẹ́nu wò. Ẹ ti rí ẹnu ilé ẹ lọ́tún wò, bàbá kan sọ pé I will have to watch back. Bàbá yẹn àṣẹṣẹ àmẹyẹbọ lápò ní ọmọ ọba akànfẹ lè ìtọ́ wọn lẹ́nu ẹ̀ sọ fún wọn. Ìtọ́wò lélẹ̀ kẹ́ ẹ mo jẹ́rìí bàbá yẹn. Ìtọ́wò dé ládùn ọbẹ̀ ìtọ́wò báyìí ládùn á fi tọ́ wọn lẹ́nu wọn ni a kàn ju ọ̀gẹ̀dẹ̀ sí ẹ̀kọ́ ẹ sáré ẹ test ẹ̀ náà ṣé ó dùn àbí ó dùn tọ̀sí tó kọ̀ máa lágbára. Ìgbà tí bàbá wa Oyombo bá tún wá again wàláì ẹ máa bẹ̀ wá lọ́jọ́ ìní pé ẹjọ́ ẹ má parí ètò. Ìjìnlẹ̀ ò tẹ mọ nǹkan kan ni èmi láìkí nǹkan tó bá máa ń fúnyàn ní ẹ̀kọ́ knowledge, mo máa appreciate knowledge, nǹkan tó máa fún mi lẹ́kọ̀ọ́ gan. So èmi gan bí mo ṣe wà báyìí mò ń kẹ́kọ̀ọ́ ni, so inú wa dùn gan. A dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Oyombo Adéwùmí. Ẹ ṣé máa ẹ ṣé sá. Ètò lónìí àti àkókò tí ẹ fi sílẹ̀ láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá, àwọn ọmọ Yorùbá kí kójú wa tún ṣí sí, àti pé ẹ tún ṣe agbátẹrù fún bí ọrọ̀ ajé wa tó ṣe máa dára, tí ìjọba wa tó ṣe máa rọ àwọn èèyàn lọ́rùn. A mọ̀ wípé a jọ ń sá eré ìje ni, kò ní rẹ̀ ẹ̀yin náà. Ẹ bá wa kílé, ẹ bá wa kí gbogbo àwọn
ará ilé pé wọ́n ṣe ń tán tẹ̀ bá wa release yín á tún máa gbé yín wá ní gbogbo ìgbà tí àwọn èèyàn bá ti ń fẹ́ láti rí yín ẹ ṣeun gan gbogbo ẹ̀yin tẹ́ ẹ share gbogbo ẹ̀yin tẹ́ ẹ like gbogbo ẹ̀yin tẹ́ ẹ love àdúpẹ́ lọ́wọ́ yín ẹ má gbàgbé tó ṣe pàtàkì jùlọ ẹ ní láti torí platform ìlànà ọmọ Odùduwà international ó jẹ́ nǹkan bàbá wa Bánjí Akíntóyè. I hit 1 million before this time next month. Bẹ́ẹ̀ ni a fẹ́ millions káwọn èèyàn ti like and love platform yẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ lọ bá wa subscribe síbẹ̀ ẹ bá wa like ẹ share káàkiri ìlànà ọmọ Odùduwà international ẹ lọ wò lórí Facebook ẹ máa rí ńbẹ̀ YouTube ẹ máa rí ńbẹ̀ bàbá wa kan gbọ́dọ̀ gbẹ̀yìn nínú gbogbo ó yẹ kí wọ́n máa rí ojú wọn bó ṣùgbọ́n wọ́n ti bímọ rẹpẹtẹ ara àwọn ọmọ wọn náà ni bàbá wa Yọ̀ǹbọ̀ Adéwuyì tá a gbé wá lónìí àwa ìkan náà ẹ bá ti ń rojú wa ojú Akíntóyè lẹ ń rí ẹ bá ti ń rí jìnlẹ̀ ojú Akíntóyè ni ọmọ Oòduà àtàtà ojú Akíntóyè ni ojú Odùduwà bó ṣe jẹ́ gbogbo nìyẹn ìdílé máa dá dúró. Koiki Media Sunday Igboho Akíntóyè ni bẹ́ẹ̀ Akíntóyè ni Dáratọ̀ Akíntóyè ni Gbẹ̀dúwàkàbọ̀ Akíntóyè ni ìyáwó Erelú ọmọ àti bẹ́ẹ̀ mélòó ni káàkà nínú ìyá Adépèlé. Bẹ́ẹ̀ ni o ẹ ṣeun gan ni orin tá a máa fi ṣe ìlọ lónìí ìjìnlẹ̀. ìyá wa tó ẹ̀yin èèyàn wa àdúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ tẹ́ ẹ fi ṣí àìtò yìí lónìí kò ní kan ìsàlẹ̀ àpò ojú tí ẹ fi wà kò ní fọ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. bàbá ọmọ borí owó ẹ bá wa kí wọn o ẹ ṣeun gan. kí lẹ sọ wọn. mo ní ẹ bá wa kí bàbá ọmọ borí owó media. ẹ wo ẹ̀yin lẹ kó sí mi lẹ́nu ọmọ tó borí owó ọmọ tó borí kíni ó borí owó mọ́lẹ̀ ìyẹn ni wípé bá a bá lógún ẹrú káàyàn ìwọ̀fà ọgbọ̀n ọjọ́ tá a bá kó ọmọ làdèlé bẹ́ẹ̀ ni ọmọ ní jogún ohun tá a bá fi sínú ayé ẹni wáyé tí ò bímọ ó kàn wáyé asán ni o nítorí náà ṣé pèlè lè yẹ jẹ́ ká wò ó ṣùgbọ́n ẹ lè béèrè béèrè o ẹ kò bá wa kí bàbá wa hello sir. hello sir. Hello àbá ẹ̀ka sàn wọn. ẹ̀ka alẹ́ sá o. Ẹ kú ètò àbá mi. ètò ni ẹ sà. Ọlọ́run máa fún iṣẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run o. Àmì àṣẹ wà àmínà. Odùduwà àdéṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbà tí tó bá dílé tẹ̀ nìkan oníṣàwà tí lágbára lọ́wọ́ Ọlọ́run. Àṣẹ wà àmì yàrá amen. Inshallah kò tí a ṣe bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àṣẹ wà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ká máa sọ̀rọ̀ lérí tí a máa tábà gbọ́dọ̀ Odùduwà àdéṣe tán owó wa tábà fẹ́ máa ná ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lórí náà ṣe gbọ́dọ̀ mi. Kò sí wàhálà Ọlọ́run akọ́ wa mọ̀ ṣe sí. Bàbá ọmọ borí owó náà láwọn ní kọ́là kan. Lágbára lọ́wọ́ Ọlọ́run dẹ̀ kálẹ̀ yẹ kó máa yé everybody gbẹ́ bá fẹ́ rúlu wa òfin China láì máa lo òfin China ẹni tó bá ti kówó jẹ pípa kan máa pa o kò sí nǹkan tó kò sí ápìkì ní. Òfin ti wá tó fi àyè gbà wípé kí ara kó tu gbogbo ènìyàn lọ́jọ́ kìíní àná kí wọ́n fún èèyàn ní gbogbo ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ mọ̀ pé àwọn kókó wà tó jẹ́ pé China ń ṣe lénìí tí ò yẹ kórílẹ̀-èdè ó máa ṣe. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ṣùgbọ́n gbogbo nǹkan làwa máa lẹ́tọ̀ọ́ sí ikú ọ̀ ní gbogbo wa máa jẹ́ àti olórí àti ẹni ẹ̀yìn ayé máa dẹrùn fún gbogbo wa ìgbà ò tún padà bọ̀ àwọn China gan máa wo àwòkọ́ṣe tiwa ní àwa ò ní wo àwòkọ́ṣe China. Inshallah. Látòrí lè tọ́kì mo ti ń pè. Bẹ́ẹ̀ ni mo ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ ṣeun púpọ̀. Bàbá mi kò ní bàjẹ́. Àmín. God bless you sir. Ẹ jẹ́ kí bàbá wa Yọ̀ǹbọ̀ bá a kí àwọn bàbá ọmọ borí owó màá bínú sí i. ẹni yẹn ti kúrò kí àgbọ̀yìn ọ̀yà wa kí àwọn èèyàn lé kẹ wá parí ẹ̀. àgbọ̀yìn mà. Hello ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni ẹ ṣe. wọ́n ní kọ́là yẹn ti kúrò kí bàbá wa kankan bá a dágbére fáwọn èèyàn kí a parí ètò. mo rò pé ní bàbá ọmọ borí owó ní question ok. wọ́n ní kọ́là yẹn ti kúrò kọ́là yẹn ti kúrò. oníyan ṣe o ọlọ́bẹ̀ ṣe o gbogbo ẹ̀yin tẹ́ bá fìfẹ́ jẹ náà la dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó tiẹ̀ tún rí ni tó mọ́ni lójú èèyàn ní òwò bí tá a wà àtúndúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o àdúpẹ́ tẹ́ ẹ bá wa fi tìfẹ́tìfẹ́ jẹ lónìí àdúpẹ́ irọ́ ẹ̀yin kọ́ àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ náà so nítorí ìdí èyí àdúpẹ́ púpọ̀ tẹ́ ẹ bá wa fi àsìkò lẹ̀ láti wò wá lónìí láti gbóhùn wa tó iṣẹ́ yẹn kò ṣe dá ṣe o
gbogbo wa náà la gbọ́dọ̀ jọ ṣe. Revolutionary ni gbogbo wa gbọ́dọ̀ jẹ́. We must be ready to not accept nonsense. Ó bẹ̀rẹ̀ láti dídarapọ̀ pẹ̀lú ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà, and just don't be a floor member, be an active member. Ẹni tí ò bá lè fowó ṣe kó fi ara ṣe. Play your role to make sure that you are liberated and you gain your own freedom and get your own country. Àgbájọwọ́ la fi ń ṣọwọ́ ọwọ́ kan ògbẹ́rù dórí. Ẹ jẹ́ ká jọ ṣe together o. Ẹ jí o níbikíbi tẹ́ bá ti ń sùn. Ẹ jí o. This is the time. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin olóòtú wa, bàbá ìjìnlẹ̀, ìyá wa ọmọ ọba, inú mi máa ń dùn lójoojúmọ́ tí n bá ń gbúròó yín, tí n bá bá yín rìn. Ẹ ṣé púpọ̀. Ẹ ní láti tún máa kọ́ mi níbẹ̀ tí máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn. Kémi náà lè máa flow bí yín. Ọlọ́run bá mi bùkún yín o. ẹ ti wà pa bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ọlọ́run á dẹ̀ mú wa dé ilẹ̀ lérí wa o láìpẹ́ láì jìnnà. Ẹni wọ́n ti wà bàbá wọn lẹ́ẹ̀ ti wà pa o. Wọ́n lẹ́ẹ̀ ti wà pa jù. Irọ́ ẹ̀kọ́ sípò tí mo máa kọ́ o bẹ́ẹ̀ gbórí o ṣe ń yọ nígbà òyìnbó tẹ́ bá gbé láìpẹ́. bàbá wa Bọ́lárìnwá wá, bàbá wa Bọ́lá àwọn wà pa. Ṣé rí bàbá wa Bọ́lárìnwá yìí general secretary, àwọn yẹn tí wọ́n máa ń gbọ́ ẹ jẹ́ èso òyìnbó ẹjọ́. Wọn ò ní ṣèbó lọ́jọ́ tó bá wà o. Wọ́n máa fún Yorùbá ní wọn ní ṣèbó rárá. Ó dáa. Àní fún ọláyè kan fún èbó rárá. So ẹ ṣeun púpọ̀ ní èèyàn wa, àníre jù báyìí lọ lónìí, ṣùgbọ́n ká tó lọ ńkọ́ ẹ darapọ̀ mọ́ ìlànà ọmọ Oòduà. Yorùbá nation á tù wá lára. Ẹ jẹ́ ká gbọ́ orin ilẹ̀ Odùduwà kí a máa fi ilé ìka fún palẹ̀ ìtumọ̀ lónìí. Ẹ ṣeun o. Yeah.